ó gbọ́gbọ́n ó gbòye ó gbọ́gbọ́n o ọ̀rọ̀ ìgbéyàwó gbòye. Mélòó la fẹ́ wí mélòó la fẹ́ sọ ọ̀pọ̀ òjò ló ti rọ̀ tilẹ̀ ti fi mú àfi ká fi sẹ́nu dákẹ́. Mélòó mélòó la fẹ́ wí yé ó gbọ́gbọ́n ọ̀rọ̀ ìgbéyàwó gbòye ìgbéyàwó ojú mi ò tẹ̀yìn ojú mi kò tẹ̀yìn ọmọ mi ò gbọ́gbọ́n ìgbéyàwó ojú mi ò tẹ̀yìn ọmọ mi ò gbọ́gbọ́n fọgbọ́n ṣe ìwọ ọmọ mi ọgbọ́n náà fi. ẹ ò bẹ́ ṣe wáyé èmi ni màá parí fúnra wa mi ṣé mo pé ta ni wálé mo ti ní kẹ́ má pè mí lórúkọ ẹ lọ Jasper ló ń pè àwọn àgbòrò ó ti yé yín àwọn èèyàn máa rí yín wọ́n máa rò pé èèyàn gidi ni yín àbí wọn ò ní mọ̀ pé èèyàn burúkú ni yín tẹ́ bá gbàjẹ́ torí mi ṣó burú jù tẹ́ bá gbàjẹ́ torí mi ṣó burú jù ẹ wo a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni o a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ nínú ilé èmi ni màá pa yín fúnra mi sẹ́yìn àti lọ́kàn mi pẹ̀lú yẹn ẹ wojú mi dáadáa màmí ẹ wojú mi dáadáa ntí màá fojú yín rí ntí èmi àfojú yín rí àlẹ́ ẹ má pè mí lórúkọ yẹn mọ́ ẹ má yẹ bá pè mí ní orúkọ yẹn mọ́ má tí gíbọ̀ yín lójú ni kí ló ṣẹlẹ̀ kí ló kàn yín ẹ wò ó ẹ bá dà sí o ẹ mọ̀ nǹkan tí wọ́n ṣe fún mi kí irú ìyá yìí kó máa sọ pé mi ń fàgbó èmi mú gbọ́ èmi ọ̀run ẹ̀ ló ń tà wà á tàpá sọ́run ẹ̀ kí ló kàn ẹ́ ah wọ́n ó sọ fún àwọn èèyàn pé mi ń fàgbó lèmi ṣe ń ṣìwàwù kò sí wàhálà ìyá àwùwà ẹ̀pẹ̀ ayé ẹ̀ máa bàjẹ́ ó máa bàjẹ́ fún ẹ ìyá ẹ̀ wùwà ẹ̀pẹ̀ kí lẹ fẹ́ ṣe ẹ fẹ́ gbé wọn kò sí wàhálà adékọ́m. Ẹ jọ̀ọ́ mo ń bọ̀. Hello? Ta nìyẹn? Kí lẹ wí? Bọ̀dá mi wọ́n tuntun náà màmí kẹ̀. Ó dá ẹjọ́ ẹ bá mi àtẹ̀sí wọn ẹjọ́ mo ṣẹ̀ wá mọ́ àwọn ọmọ mi school ni mò ń bọ̀ ẹjọ́ torí Ọlọ́run. Ó dá ẹ ṣé. Ó yá let's go. Ọ̀rọ̀ eléyìí ti sú èmi o. Ó tiẹ̀ ti sú mi pátápátá. Irú ọmọ pàpàlágí wo lẹ̀gbọ́n mi fẹ́ yà ìgànná téèyàn bá máa ń tọrọ ọmọ kó máa tọrọ ọmọ alálùbáríkà ni o toró ti sú èmi pátápátá. ẹ pẹ̀lẹ́ ìyá yóò ní jẹ yín àbí kí nìkan tí ò bá ṣẹlẹ̀ kí ọmọ gbé ọwọ́ sókè nu ìyá tó bí lọ́mọ. nǹkan mi wà lọ́rọ̀ tí ò bá sí nǹkan mi inú ọ̀rọ̀ yìí ni ọmọdé sọ yín díẹ̀ di bàrà èní pa ọlá pa. ẹ pẹ̀lẹ́ ẹ wo màmá Bísọ́lá mọ́mí wálé parí o. kí ló dé tí wọn náà ṣe wá pẹ́ báyìí. kí ló tún kí lẹ́yìn náà tún ṣe fún Jasper kí ló tún pẹ̀yìn àti ẹ̀pọ̀. kí ló dé tí wọn náà ṣe wá pẹ́ báyìí. Màmí ẹ pẹ̀lẹ́ màmí ẹ pẹ̀lẹ́ ẹ bí wọ́n ṣe pè mí lẹ́ẹ̀kan mo lọ kọ́ ọmọ mi ní skul ni mo tún yẹ̀yẹ̀ tún kó wọn délé mo fi ń sáré bọ̀ bí màmí ẹ pẹ̀lẹ́. ṣé ìwọ ni mo máa bá sọ̀rọ̀ kọ́nà ló mọ nǹkan tí ẹ̀gbọ́n ẹ̀ ti máa dá sí ìyá ẹ̀ lára yìí ṣé mo kàn tó máa ṣẹlẹ̀ ẹ máa mú wọn láti lọ tọ́jú wọn dáadáa ẹ máa mú wọn sílé ìwòsàn láti tọ́jú wọn dáadáa because wọ́n ti nà wọ́n jù. Bísọ́lá ẹ mélòó ni mo pè ẹ́ wo ìwọ lóbìnrin o ìwọ ló mọ bó ṣe máa tọ́jú ìyá yín o má gbẹ́kẹ̀lé ẹ̀gbin ọkùnrin lòun o. kí ìyá ẹ nílò níbi tó ti ń gbọ́ bá ìyá ẹ sọ̀rọ̀ níbi tó ti ń gbọ́ wojú mi dáadáa tí kò bá ṣe nǹkan tí mò ń fẹ́ fún mi èmi ni màá pa ó ti gbọ́ abeg chief. Ìṣẹ́ ló máa ń ṣe mí gan-an.
ẹ jọ̀ọ́ ẹ má bínú Bísọ́lá ẹ má bínú èrè níyìn ó ní wọ́n àti ìyá ọba ti ṣe tí mo bá fún ẹ má bínú. ó ti sún mi o. jẹ́kẹ́rẹ́ àbọ̀dùn kò sí sẹ́ni. jẹ́kẹ́rẹ́ àbọ̀dùn kò sí sẹ́ni. pẹ̀lẹ́ ṣáàdìbẹ́. Bàbá ó fẹ́ pa yín fún mi. Kí ni kan náà? Ṣáàdì fẹ́ kẹ́ ṣàkọ́bí lélẹ̀. Ó fẹ́ pa yín. Mi ò ní gbà fún kó pa yín. Ìwọ ni mo máa bá sọ̀rọ̀. Ṣé bí mọ́mí ẹ ṣe wà yẹn? Ẹ máa mú bẹ́ ṣe máa ṣètọ́jú wọn dáadáa. Torí Ọlọ́run kò tó ti máa fi ṣe wọ́n. Ẹ pẹ̀lẹ́ ma. Ẹ ṣáà rọra fà wọ́n. Báwo ni ṣó létí ni wálé ń gbọ́ àǹtí mi pè mí nsìn wọ́n ló tún ti ṣe bó ṣe máa ń ṣe Jasper ṣé wọ́kọ́ mò ń báwí ni kí ló ṣe fáǹtí mi. ẹ wojú mi dáadáa ẹ má bá mi ṣòṣì o ẹ má bá mi ṣòṣì kó sì má ṣe yín o. ẹ wá gbà mí tí wọn bá ń tọrọ ọmọ kó máa là ní kó máa tọrọ fún ọmọ alálùbáríkà ó rọ ọmọ wo lélẹ́yìn gbàjẹ́ ń sinmi lélẹ́yìn náà àbọ̀ abálọ̀ rẹ̀ èmi mò ń bẹ sọ̀rọ̀ tó ń rìn lọ tí bá ní kó máa rìn wọgbọ́n sí wá ní mo ṣépè fún ẹ wà bá mi ń bẹ̀ ọmọ òṣì. Sista mi kí wàá la fẹ́ ṣe sọ̀rọ̀ Jasper báyìí torí a ti ń pọ̀rọ̀ ẹ̀ lówè ó ti fẹ́ máa lárónú. ọ̀rọ̀ Jasper náà ti sú mi ṣùgbọ́n mo jẹ́ ká kọ́kọ́ lé ẹlẹ́yọ̀rọ̀ lọ́nà ká tó fàbọ̀ fún di. kí la fẹ́ ṣe sọ̀rọ̀ màmí báyìí àbí kí máa mú wọn lọ sọ́dọ̀ wa ni. ó ga ọ ìwọ náà mọ̀ pé nílẹ̀ káàró jìnnà kò dá kí ìyá ìyàwó máa gbélé àtọ̀ ẹ̀ kí dá. tí n bá tún ní kí n mú ọ lọ sọ́dọ̀ mi ó mọ bọ́kọ mi ṣe ń ṣe bí ológun ni ó tẹ̀ dé kó sú mi báyìí. Sista mi ẹ jẹ́ kí n máa mú wọn lọ sọ́dọ̀ wa ẹ ṣàmọ̀ pé èmi ní yàrá lọ́dọ̀ wa èmi kan ti bá jẹ ni màámi náà máa jẹ àbí ẹ pẹ̀lẹ́ màámi ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ màámi. mọ́mì wa ẹ káàbọ̀ ẹ ǹlẹ́ mà ẹ kú rìn ẹ pẹ̀lẹ́ ẹ wò dídé tẹ́ ẹ dé sí inú ilé mo fẹ́ kẹ́ ẹ fara yín balẹ̀ dáadáa ẹ jẹ́ kọ́kàn yín ó balẹ̀ kẹ́ ẹ mọ̀ wípé inú ilé ara yín náà lẹ wà ìkan náà ni gbogbo wa látijọ́ tí a ti fẹ́ra wa náà láti di ẹyọ kan ní tó bá jẹ́ tèmi tìyín ni ní tó bá jẹ́ tìyín tiwa náà ni nítorí náà kọ́ ẹ má ríra yín bí àlejò nínú ilé yìí o ẹ ṣe bó bá ṣe wò yín. ìyá mi ẹ ṣe mo mọ̀ lóore ẹ ṣe Ọlọ́run bá ń tọ́jú yín àmín Ọlọ́run á dùn yín lọ àmín ẹ̀mí ṣàárẹ̀. àmín ẹ pẹ̀lẹ́ mà ẹ pẹ̀lẹ́. gbọ́mẹ̀wò ẹ ṣe gan ni mà ẹ̀yin náà kúkú mọ̀ pé kò síbì kankan náà tá a fojú sí ju bíbá ẹ̀ náà lọ ẹ ṣe mà. ìyá mi ra ó máa fọ́ ní o o fẹ́ lo nǹkan ẹ̀ bó ṣe wù ẹ́ o tún ń dúpẹ́ ṣó yẹ kó o tún máa dúpẹ́ ni ìwọ ló ní ilé ẹ̀ bó bá ṣe wù ẹ́ ló ṣe lè ṣe é ìkan náà gbogbo wa mọ̀lẹ́bí kan náà ni wá délẹ̀ jàre délẹ̀ kò mú màmá wọlé ẹ̀ẹ́dúná báwo dẹ̀ ni ṣé wọ́n ń lo oògùn wọn dáadáa ṣá. a kọ́ wọn kan dání bọ̀sán wọn tó kù máa lọ bá wọn gẹ̀ẹ́tì tó bá yá. torí ìyẹn ṣe pàtàkì o tán bá ti jẹun lásìkò kán dẹ̀ lo oògùn wọn kán dẹ̀ sùn kò sí ẹni tó fẹ́ ni wọ́n lára ń bí ọlọ́run á fàlàáfíà tó ara dúró náà ìyá mi ra ẹ̀gbọ́n ẹ̀yẹn wá ń kọ́ báyìí. ẹ wo grandma wọ́n wà. ọlọ́run ní fọmọ wa ṣọ̀tá wa àmín. ẹ pẹ̀lẹ́ mà ẹ pẹ̀lẹ́ mú wọn wọlé tó bá dẹ̀ ti
mú màmá wọlé tán kó padà rí mi torí ọkọ ẹ rán mi sí ẹ. Ó ti ránṣẹ́. Ẹ pẹ̀lẹ́ mà. Ẹ pẹ̀lẹ́ mà. Ẹ pẹ̀lẹ́ o. Kò sí tí ò lè ṣẹlẹ̀ ní ayé. Báwo má jẹun bímọ. Ṣé kò sí wàhálà kankan? Àdìsá ṣẹ̀ṣẹ̀ ń lọ. Ó dẹ̀ ṣe ọjọ́ ọkọ mi. Mọ́mì jíṣẹ́, wọ́n jíṣẹ́. Òkè báyìí lẹ́yìn fọhùn, òkè báyìí lọ́wọ́ ẹ̀ máa lọ. Inshallah, ò ní ṣìṣe o. Báwo dẹ̀ ni tìwé ìgbélu yẹn báyìí? Wọ́n á kúkú fún ẹ. Lágbára làwọn wọ́n á fún ẹ Àdìsá. Ó kú ní gbé sájò. Inshallah, wà ó kúkú èrè òkò délé. Wo ọkọ mi ò máa mọ nǹkan tó ń ṣe fóònù ọwọ́ mi yìí. Ó kàn máa ń ṣàdédé kú ni. Wo bí mo tiẹ̀ ṣe ń bẹ̀ sọ̀rọ̀ ó lè ṣàdédé paná. Ó dẹ̀ bá mi send fóònù kékeré kan náà. Okay. O ṣé ọkọ mi. O ṣé Àdìsá. All right there. Bye bye. Ó gbọ́gbọ́n, ó gbòye, ó gbọ́gbọ́n o, ọ̀rọ̀ ìgbéyàwó gbòye. Tinotun. Kí lẹ sọ? Postinatu. Ẹ wo, àǹtí, ẹ ṣe kúkú fi kíní ilẹ̀. Nǹkan tẹ́ bá bí ló máa wọ yàrá yín o. Ẹ fi lẹ̀. Ẹ wo, kò tí tásìkò. Tó bá tásìkò máa bí. Well, èmi ò ní postinatu ṣá. Mi ní. Ṣé Mestrogen wà? Mestrogen. Mo ní mi ní postinatu ẹ tún béèrè Mestrogen. Mestrogen bí ti bá wo. Iyọkọ mi. Àǹtí. Ẹ ká sọ máa. Níbo lẹ sí bọ̀ ní òrùn yìí? Mo lè dáná là ń bá káàkiri. Ẹgbẹ́ báàgì yìí Báwo lọ ni sọ́jọ́ ṣé mẹ́ta bísẹ̀sì máa mọ́? dúpẹ́ máa. Àwọn ọmọ mi ń kọ́. Àlàáfíà ni mà. Ṣé o dẹ̀ ń gbúrò ọkọ ẹ̀? Mo ń gbúrò bákan. Ẹ̀kọ̀ọ̀kan ló ń pè mí báyìí sí o. Kó bá lè dáná. Àtijẹ àti mu ni òun gbìyàn gan easy. Àti ṣé ibi tí báyẹn náà wà ní. Àtijẹ àti mu ló ń bá káàkiri. Màá pe fóònù ẹ pè kò ní gbé fóònù. Grandma ẹ káàbọ̀. Ó jàre. Ẹ̀lẹ́. Yes o. Amira. Ẹ̀lẹ́ o. Amirat, greet grandma now. Ó bísí. Mọ́mì. Ìwọ ti yá wọlé ni. Bẹ́ẹ̀ni ma. Nígbà wo sígbà wo? Kò pẹ́ tí mo wọlé náà. Yes ma. Ó dà. Ìyá Amira. Ń gbà. Iṣẹ́ tó máa bá mi ṣe rè. Láàárín wákàtí kan, mo fẹ́ kó rẹ́dì. Ẹ̀gúnsí ló wà mẹ́. Bá mi ṣe. Wákàtí kan grandma. Wákàtí kan. Ó gbọ́gbọ́n, ọ̀rọ̀ ìgbéyàwó gbòye, ìgbéyàwó, ojú mi ò tẹ̀yìn. Yeah, 100%. Basically, like I just said, you know she matter. It will only take time. The time is now. That's just what you go to town. You want to set it up. Well, I do. Come back. Come on, hello, yeah. Okay. Oh, our parents need to come. Yeah, thank you. Oh, Mama, Dad. Oh, God, at last. I can't wait to meet them. Same here. I want to go on the way to meet her. I know, right? And I can just say, Africans. Yes, coming. Oh, my phone is ringing. That's grandma. How are you? I'm fine, sir. Amen, sir. Adisco boy! How are you? Go. Sorry.
Only how are you? Only fine, thank you. Only how do you do? I feel alright. Oh, Jobby, you. Shake me. High five. Most stubborn, take me. How are you? Well, only fine. Well, no. You don't mean to do you. Ṣé mo pé social media kò jẹ́ ká tiẹ̀ mọ̀ pé bóyá àsìnlé àbá àti mi tara yín officially ẹ jẹ́ kí n introduce ìyàwó yẹn sí. Mo pẹ́ tí ra lórí fóònù ẹ sọ lórí fídíò kan ẹ ṣe oríṣiríṣi bèbè wọ́n mi rẹ̀. Èmi gan mo fà á mo sọ fún títí mi jẹ́ kó sí mi padà wálé mo fẹ́ mọ̀ ìfìyà ọkọ mi máa ṣàmọ̀ wọn kó tiẹ̀ fojú rí grandson wọn. Ọlọ́run ṣeun. Inú mi dùn pé finally ó gbọ́rọ̀ sí mi lẹ́nu pé yes. Yes ma. O ṣeun. Mo dúpẹ́ sórí bí mo ṣe fà wọ́n hàn ẹ́ tí mi ò tí sọ pé dáàdì rí yẹn wọ́n máa ń jowó ara wọn wọ́n ń jowó ara wọn. So babes dáàdì ẹnìyàn. How are you? I'm fine, sir. I'm so happy to meet you, Daddy. So happy to meet you too. Sórí ọkọ ẹ, mo máa jìyà lórí ẹ o. Kò sọ fún ẹ rí. Ó sọ díẹ̀ fún mi. Sórí nígbà tí àwọn ẹgbẹ́ ń lọ sí A for Apple lọ sí Kùmọ̀ràn. Mi ò proud ni o. Ntọ́ wá wọ́ọ̀sì bá kò lè sọ́yìn fún ẹ. Nígbà tó ń bọ̀ nílùú òyìnbó, gbogbo owó tó kù lọ́wọ́ mi láyé tó sọ́yìn fún ẹ. Tó kù láyé àti lọ́run kò sí kankan bá o. Àtìlé àtakò mo kàn kó fún un ní pé gbà. Daddy. Wọ́n ti sọ yẹn, Daddy. Kàn ṣe gbogbo àwọn ìjọ. Bọ́gbọ́n má sọ yìí ẹ̀. N tí mo fẹ́ bí ẹlẹ́yìn ni pé n tó kù lọ́wọ́ mi mo fún àbí mi ò fún ẹ. Daddy bọ́gbọ́n padà sẹ́. Náírà ló sẹ́ǹdì. Páǹsì máa gbà lọ́wọ́ tí. Pounds àti dollars náírà gbẹ máa fún wọn tó kọ́ mi báyìí. Ó wà níbẹ̀. Ó wà níbẹ̀. Ó wà bí aláìsí. Àlàáfíà náà wà. So, mommy clever jẹ. Yes. Anything. I'm buying order in the bank. Yes, inú mi ti dùn pé mo ti ẹ̀ rí yín báyìí. Oúnjẹ ò ní ìdí. Mọ́mí ẹ ti rí mi sí yẹn máa jẹun ẹ jọ̀ọ́. I need to eat. Ẹ má wọrí náà. Ẹ wo bí owó ẹ̀ ní ká ẹ fẹ́ mi. Nǹkan hòtẹ́ẹ̀lì wọn. Kí ni tiẹ̀? Kí ni tiẹ̀? Nítorí àwọn káàkiri máa sọ o. Nítorí àwọn káàkiri máa sọ. 7.5 ló ń jẹ wọn. Ẹ má wọrí Daddy, mo ti dé fún yín sẹ́yìn. Ẹ máa jẹ́ tòtẹ́l, ẹ tún máa gbé ìtẹ́fí máa ṣe. Kò ní dá fẹ́ bá ní kó má fẹ́. Àmín sà. Ẹ ń bá lò máa bà àárín jẹ́ ayé ẹ̀ máa bàjẹ́. Àmín sà. Kò sí bó ń tọ́ sí lè jẹ́. Ìbàjẹ́ fọ́mà, ìbàjẹ́ hẹ́ksì, ìbàjẹ́ lift, ìbàjẹ́ títí bá kò jẹ́. Ẹ̀dẹ́ mi mọ̀ rẹ o. Ẹni àbájẹ́ làwa mọ̀mọ́ ló nílò. Ẹ jí orí mi rí tó sọ pé ẹ jẹun hòtẹ́ẹ̀lì máa tún fún yín lówó. Kò lè fún mi less than 100,000 kó bí. Ṣé sọ́dọ̀ ṣé kò tán? Bílẹ̀ èkó ṣẹlẹ̀ mọ́ pa. Wọ́n tètè ṣètò kẹ́ lè tètè máa lọ sí school. Grandma, ẹ káàbọ̀ ma. Yes ma. Àwọn eléyìí ti lò ó. Ọ̀wọ́ náà mo tètè múra fún kán lè tètè máa lọ. Ọkọ ẹ fi ẹrù ránṣẹ́ o. Òun náà mo sáré lọ gbà. Ó dẹ̀ ní kí n bá ń bẹ̀ ọ́. Ó dá ma. Kò má ti bínú pé òun ò tí ì wá sílé wá wò yín o. Ọ̀rọ̀ òwe yìí náà ni ìwé ìgbélú yìí. Mo mọ̀ pé tó bá ti rí gbà tó tẹ̀ lọ́wọ́ báyìí ó ń bọ̀ nílé ọkàn ẹ̀ wà lára yín. Òun náà ń bọ̀ nílé wá wò yín. Ọlọ́run kò jẹ́ kó bọ́ sí láyọ̀ grandma. Wọ́n mọ gan-an ṣé wọ́n pariwo my daddy my daddy. Wọ́n á rí daddy. Wọ́n máa tó rí daddy wọn. Ó yá múra fún wọn tó kàn lọ lórí. Ẹ ṣé grandma. Màmá ń kọ́. Wọ́n sáré jáde ń sìn wọ́n náà fẹ́ sáré débi kan. Torí mo rí pé mi ò rí wọn náà ni. Bẹ́ẹ̀ ni ma. Tètè dáhùn ilé ìlú kan lọ léèwé. Yes ma. Ẹ ṣé ma. Ó gbọ́gbọ́n, ó gbòye, ó gbọ́gbọ́n o, ọ̀rọ̀ ìgbéyàwó gbòye. The daddy sent for me. It's for me. Even sent your clothes. Ó gbọ́gbọ́n, ó gbòye, ó gbọ́gbọ́n o,
ọ̀rọ̀ ìgbéyàwó gbòye. Ẹ jọ̀ọ́, ṣé mo rí charger yẹn kẹtẹ̀ fi charge fóònù tẹ́gbọ̀n yín sẹ́ndì sí mi? Ṣé gbọ́n mi ò fi charger sí fóònù tán fún yín? Àgbọ̀dọ̀ ọ̀la. Bí báyìí náà máa ń pẹ́ náà dọ́ use charger kí n bá wá. Kí n tiẹ̀ ṣáà tiẹ̀ fi búùtù ẹ̀ kó tiẹ̀ tán kí n lè mọ̀ bóyá máa wọ̀ náà. Ẹ ra charger náà, àbí? Ẹ̀yin obìnrin ṣá, wọ́n fún yín fóònù ọ̀fẹ́. Ẹ tún lè ra charger, ẹ tún fẹ́ yá charger. Ẹ sáré yá mi náà kí n tiẹ̀ fi charge ẹ̀ wò kí n mọ̀ bóyá mo máa ṣe unlock àbí kò ní ìdí unlocking. Irú charger wo ló ń lò? Ó dà pé type C ni o. Type C. But fóònù mi ò tí full o. Ẹ máa wọ̀ ní ṣá. Mo máa dá padà fún yín sí ẹ sáré yá mi jù. Ẹ make sure pé ra charger o. Ẹ mọ̀ páàlì máa pín charger lọ. Mo ti gbọ́ bàbá ọkọ mi. Kò like nǹkan fẹ́ tí ń. I'm not. Ó ti tó ìyá mi rà. Ó ti tó náà. Ó dẹ̀ ń wá mi ẹkún látẹ̀ẹ̀kan. Má ṣe rẹ léṣe o. Àìsàn burúkú ló máa dà sí lára o. Calm down now. Àǹtí. Ó ti tó. Àṣé bí àwọn àtẹ̀yìn ṣe súnmọ́ra wọn tó. Ìyẹn ò ní kó má gẹ́ra wọn jẹ. Pẹ̀lú bí mo ṣe súnmọ́ yín tó àtijayé tí mo fi fẹ́ hàn sí yín. Kò sígbà tí mi kì í wá sọ́dọ̀ yín. Má bá yín gbégbá, má bá yín gbà wò. Ṣé ẹ mọ̀ wípé iná jó mi lábẹ́ aṣọ? Ẹ̀yin ẹ̀dẹ̀ pè mí ká sọ fún mi. Bísọ́lá, kí má ṣe bẹ́ẹ̀. Wo láàrin mi àti ẹ̀ tí n bá sọ fún ẹ pé Waheed mi ò mọ̀ pé ó wálé, irọ́ ni mo pa fún ẹ. But the other time tí mo wá sọ́dọ̀ yín. Auntie, ẹ káàsán ma. Yes, ma. Yeah. I'm so excited to meet you, ma. Because Waheed has actually told me so many interesting things about you. Nice to meet you too. Well, is that your son? Oh, yes, ma. Kí lorúkọ ẹ? Temiloluwa. Come here, darling. Such a cute boy. Girls, how are you? Oh, yeah, lucky mommy. Lucky mommy. How are you? What's your name? Amira. How about you? Amira, Mama yín go. Go and call her for me. Pẹ̀lẹ́. Temiloluwa. Àbí o. Oga. Ẹ kú àlejò. Ẹ ṣeun, àjọkú àlejò náà ni. Bọ̀dá mi ńkọ́? Mo tó bá wọ àwọn kan náà máa wọlé. Àti mo ẹ̀gbọ́n yín. Boy. Sit. There you go. Ẹ̀rọ èmi kọ́, ìyá ọkọ ẹni ò rí wọn lórí ìjókòó ni. Àǹtí. Báwo ni? Ẹ káàsán ma. Kùjọ mẹ́ta. Yes, ma. Ṣé gbogbo ẹ ń lọ? Àlàáfíà ni àǹtí. Àmì mẹ́pẹ́ wàráǹd. Ẹ ra ma. Ẹ káàsán àǹtí. Àǹtí ẹ wò, mò ń bọ̀. Ẹ jẹ́ kí n wọ̀ nǹkan tí mo ṣe lọ. Yes, ma. Má bọ̀, àbúrò, má jókòó. You want to greet your mommy? Come to mommy. You want to go to mommy? Oga. Ọ̀rẹ́ rẹ̀. Òun lèmi ò ṣe sọ anything. Èmi ti rò pé o mọ̀ sí ni now. Èmi ò mọ̀ pé o mọ̀ nǹkan kan o. Wo later ni bọ̀dá mi àti ìyàwó wọn náà pè mí. Tó ń sọ fún mi pé pẹ́pẹ́sẹ́ o kí n má jẹ́ kó gbọ́ o ká ṣe ló kú ọ̀rọ̀. But I'm not that kind of person. Meanwhile, ó dẹ̀ kí n ṣe ọmọ bẹ́ẹ̀ sẹ́mi náà. Ṣó ti yẹ òun lèmi gan ṣe wá ẹ wálé ni. Wípé kí n wá mọ̀ nǹkan tó fẹ́ ṣe. Èmi ò mọ̀ pé ó jẹ́ kó mọ̀ náà. Àti wọ̀ ọ̀sán kankan fún mi. Fóònù ti wá ìdí fi ránṣẹ́. Ibẹ̀ ni mo ti rí gbogbo ẹ̀. Pẹ̀lú bó ṣe gbọmọjú. This is strange. Wo
Ó ti tó. Ọlọ́run ní pè tí ẹlẹ́kùn. Yàtí ó kàn sọ fún mi pé wọ́n ti fóun níwèé, òun ò tí ì gba stay, àṣewà ìdí ti bímọ ó kọ́ ọmọ wálé. Wáìdì sọ fún ẹ pé òun ò tí ì gba stay. Bẹ́ẹ̀ mi kan tó sọ fún mi. So Wáìdì gan náà ò tiẹ̀ sọ kankan fún ẹ tó fi wá tó fi padà. Kò sọ kankan fún mi àǹtí. Ó wálé mọ́mì rí dádì rí ọlá náà rí. Èmi ìyàwó ẹ̀ tó fi sílẹ̀ pẹ̀lú àwọn ọmọ wọ́n pa wá tì àti wọ́n pa wá tì mi ò mọ nǹkan kan àti. Èmi ò mọ honestly. Àti ìyà jẹ mí ìyà sì jẹ mí jù ẹ̀yin náà kúkú mọ̀ kò sí kankan. Ẹ̀kan lóṣù mẹ́ta náà tó bá ti sẹ́ẹ̀dì 10,000 náà ni mo dẹ̀ bá mánéjà àti kí wà ní wọ́n tún fẹ́ kí n ṣe jẹ́ kó sọ fẹ́ fi sọ fún mi lélẹ́yìn. Ṣó máa gbọ́ sí mi lẹ́nu. Sórí lẹ́yìn ìjọ tí mo wálé òun lèmi náà ti ń wò pé kí n wá time láti wá bá ẹ láti lè mọ nǹkan tó fẹ́ ṣe kì í ṣe pé bóyá mo lọ́wọ́ sí i àbí nǹkan kan if only you will believe me o but wò mí obìnrin ni ẹ. Nǹkan ti ṣe mí. Nǹkan kò ní ṣe má sunkún Ọlọ́run ní pé tiẹ̀ níyà Ọlọ́run ní pé tiẹ̀ níyà ó máa ṣe. Nǹkan ti ṣe mí o. Ṣùgbọ́n ó pa mí lẹ́kún. Yéésù ó banú mi jẹ́. Má sunkún mọ́. Kò jẹ́ ń sọ fún ẹ ọ̀rọ̀ tó wà máa gbọ́ mi ṣòro ọ̀rọ̀ tó wà lẹ́yìn ó kọjá ìtéèyàn máa sunkún jù ṣùgbọ́n nǹkan tí mo sọ fún ẹ bá a bá ṣe máa tọ̀ òun lọ́lọ́run ní ká bẹ Ọlọ́run kó kọ́ wa lórí tàbí tó dé dúró yìí ṣó ń gbọ́ mi kí ni solution òun ni àmọ́ èyí tó dùn mí jù ń bẹ òun ni pé ọkọ ẹ ṣe nǹkan tó tó yìí kò tiẹ̀ dé lè jẹ́ o gbọ́ rárá it's bad enough ṣùgbọ́n tó bá lọ fẹ́ tún sunkún sí ó máa fi rẹ̀ sínú àìsàn ni kí ló fẹ́ gbà ń bẹ̀ lójú ẹnu ẹni tó kàn dùn mí ń bẹ̀ ni wípé Wáìdì tó ṣe yẹn ó burú jáì ó burú. Màmí ṣé ebi ló yẹ kí Wáìdì ṣe gbogbo nǹkan tó ṣe ebi ló yẹ kó ṣe sí ṣé ebi ló yẹ kí Wáìdì ṣe gbogbo nǹkan tó ṣe fún mi èmi ló yẹ kó ṣe sí. Màmí kò lè yé yín. Kò yé mi. Ẹ mọ̀ kò yé yín ẹ mọ̀. Ó yé mi. Mo sáré sókè sáré sódò kí gbogbo ẹ bá lè dání. Mo mọ̀. Mi ìdá gbogbo ẹ̀dá Wáìdì náà. Mo mọ̀. Èmi wá ní Wáìdì ṣe báyìí fún. Ó ti tó ọkọ mi. Màmí. Ó ti tó. Tá láàárọ̀ bá ní kó dà fún Wáìdì. Ọlọ́sàn ò ní jẹ́ kó dà fún. Má ṣe bẹ́ẹ̀ ọkọ mi. Màmí. Má ṣe bẹ́ẹ̀. Bàbá ọmọ ẹ̀ ṣì ní. Ọmọ máa live life màmí. Nǹkan tí mo fẹ́ sọ. Mo gbọ́ yín. Ṣé o rí nǹkan tí Wáìdì ṣe? Ṣé o mọ̀ pé gbogbo wa la mọ̀ wípé ẹlẹ́sìn mùsùlùmí ni ó lè fẹ́ yàwó bó tilẹ̀ jẹ́ pé tó bá máa fẹ́ ó gbọ́dọ̀ sọ fún ìyàwó tilé nígbà tó bá máa ṣe ṣé o rí gbogbo yẹn ó tún wá kéré o èyí tó burú jù ń bẹ ni pé Wáìdì ń wálé ìyá ẹ̀ mọ̀ bó ń wálé wọn sì wá jẹ́ kó wálé ó burú èèyàn le. Màmí gbàrà ló ń dùn mí o. Ọkọ mi má ṣe bẹ́ẹ̀. Àwọn ọmọ mi ìyà ti jẹ wá. Ìyà ò ní jẹ́ ọmọkùnrin ló bí màmí. Obìnrin àtọkùnrin ọmọ ni. Màmí wọn ò mọ bẹ́ẹ̀. Tó bá ti ń gbé sọ́kàn báyìí ó máa fa àìsàn sí ẹ lára ni. Àìdí mo yàwó wálé wọ́n tún mọ̀mọ́ náà wálé ọmọkùnrin màmí. Ẹ ń sọ fún ẹ obìnrin lèmi náà obìnrin ni mí o mo mọ bó ṣe rí lára ẹ
ṣùgbọ́n tó bá dúró lérí tí wọ́n ń ròyìn wà tó kó nǹkan mi sínú àgọ́ ara ẹ̀ ṣó ti gbọ́ ọkọ mi a ní nǹkan ò ní ṣe é. ẹ lè mọ kó ṣe mí. mo finú kan bá ẹ lò ṣùgbọ́n ó dà mí. Hello, Bísọ́lá. Hello, àǹtí. Báwo ni ṣàlàfíà ni? Ṣé o gbé sọ́ọ̀ mi mọ́? Ṣé o ronú? Èyí tó ń ṣe lórí fóònù yìí, o ní láti fi ra ẹ lọ́kàn balẹ̀ o. O ní láti fi ra ẹ lọ́kàn balẹ̀ kó má dá nǹkan tí o ṣe kíní sí rẹ lára. Ó ti ṣẹlẹ̀ náà. Bó ṣe máa ṣe tó máa ṣárajọ tó máa lè máa tọ́jú àwọn ọmọ ẹ̀ tí wọ́n náà dẹ̀ máa wà ókè ní kó má rò. Wọ́n ṣe mọ̀ pé kò sí ara èèyàn nígbà náà. Ṣé pé wọn ò yìí sọ fún ẹ náà? Wọ́n ò sọ nǹkan kan fún mi o. Gbogbo wọn kàn ṣàdákẹ́ bẹ ní pé kò sí nǹkan kan tó ṣẹlẹ̀ náà ni. Ìwọ náà sì bí ìpò gbọ́ ọ̀hún ṣáàyọ ẹ lẹ́nu wọn ò dẹ̀ lé ẹ kó lé kí ló wá ìwọ ló nílé ìwọ ló la yí ẹ tó bá wùn ẹ́ ni kò rìn sí just take very good care of yourself pẹ̀lú àwọn ọmọ ṣùgbọ́n. Àǹtí ẹ ṣe gan ni ọlọ́run àtúntì yín náà ṣe mo wà ṣe tẹ̀ṣẹ́ àǹtí. Olúwa ló ṣe o pẹ̀lẹ́ ṣùgbọ́n díẹ̀ ọlọ́run ní pé tiẹ̀ níyà all right there ajé á wá o. all right ma ó dáwọ́ ma. ọkọ mi ṣé kìí ṣe àbúrò bàbá ọkọ yẹn ni. àwọn náà ni. kí ló wá rí sọ sí ọ̀rọ̀ tó wà lẹ̀. mami wọn lọ́wọ́ sí nǹkan tó wà nílẹ̀ yìí wọn lọ́wọ́ sí ẹ ṣàmẹ́ pé mímú sí wọ́n mú mi gẹ́gẹ́ bí àbúrò wọn ni wọn lọ́wọ́ sí mami àwọn nìkan ni wọ́n support mi wọ́n dẹ̀ fi gba gbogbo bẹ̀ mí wò àwọn náà ni wọ́n tún ṣẹ̀pẹ̀ tó ń sìn. ọlọ́run á dáa béèyàn bá dáa tí ò bá dáa ọlọ́run á dáa ṣe ti gbọ́ fọkàn ẹ balẹ̀ má rò ọlọ́run bá ṣe kọ ìrìn àjò wọn lèèyàn máa rìn ṣe ti gbọ́ má jẹ́ kí ìbànújẹ́ kó borí ọkàn tí tọrọ ló sọ fún kí ló fẹ́ ṣe gan tó bá tiẹ̀ wá mọ̀ pé bọ̀dá mi ti fẹ́ yàwó tán kí ni dáúdà ẹ̀ fẹ́ dà. ó máa wọ́n tiẹ̀ mọ́mọ́ dá lóhùn tó bá bá lára mu kó dúró tí ò bá ti bá lára mu kó pọ̀ sókèrè kó rajà ojú bẹ́ẹ̀ lọ. tèmi ni pé kó fọwọ́ ẹ̀ síbi tó wọ́n gbé ṣe rí tó bá ti mọ̀ pé òun ò lè sún kéèyàn kan jókòó kó yá máa palẹ̀ mọ́ àti dìde pátápátá ni o. tó wọ́n fún ọ̀gá ò ní fẹ́ ṣe bẹ́ẹ̀. wo ètò ṣe pàtàkì tí mo fi wá bá ẹ nínú yàrá ni pé mo mọ̀ ẹ́ o má gbé sójú wọn má gbé sójú má fi ṣèwàhù sí o ṣó ti yé tí ò bá ti tọ́ wa má jẹ́ káwa náà tọ́. tó bá ti wà níbi táyé ẹ wà èmi ò ní súnmọ́. ṣáà ṣe sùúrù ṣó ti yé jẹ́ kémi máa lọ wájú kí wọ́n máa tẹ̀lé mi lẹ́yìn ni jù bẹ́ẹ̀ lọ. ẹrù yìí tóbi mi ò mọ bí màá gbé gbà ọ̀rọ̀ yìí ti kọ́ òkè òkun. gbogbo ọ̀rọ̀ ẹ ti fẹ́ sún mi o ṣé mi ní sá lọ báyìí. o lè sá lọ nílẹ̀ káàrọ̀ òjíire tí obìnrin bá fọwọ́ ẹ̀ tó bá kó ẹrù ẹ̀ lọ ọkọ ẹ̀ ti jàre ẹ̀ o wàá fún wọn lọ́rọ̀ sọ nìyẹn wọn á ní ṣègbọ́n ló fọwọ́ ara ẹ̀ kó ẹrù ẹ̀ jáde ilé páwọn ilé ńlẹ̀ gbogbo ọ̀rọ̀ yìí ṣé o ti ṣàlàyé fún àǹtí mi. mo ti ṣàlàyé fún wọn kò sí ète tí wọ́n di sínú gbogbo ẹ̀ náà. kí ni wọ́n wá sọ. ebe mọ̀rọ̀ màmí sùúrù iná ni wọ́n ń pariwo. ìyá jẹ́jẹ́ ni má jẹ́ kó yà ẹ́ lẹ́nu sùúrù náà ni màá tún rò ẹ́ wípé kò jẹ́ ká ṣe sùúrù mo fẹ́ fi ojú mi wo ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ yìí lójú tèmi bẹ́ẹ̀ ni pé ejò fẹ́ lọ́wọ́ nù. àǹtí mi torí ẹ̀ ló jẹ́ kí n wá bá yín torí téèyàn bá dákẹ́ tààrẹ máa bá dákẹ́ ni àǹtí mi ẹ jẹ́ ká mọ nǹkan tá a fẹ́ ṣe sọ́rọ̀ tó wà lẹ̀. a jẹ́ pé mo ní láti gbé gbèsè. bẹ́ẹ̀ ni mo ní láti gbé gbèsè. madam gbogbo àlàyé pátá ló yé mi mo dẹ̀ aṣọ yín pé àwa náà gbé gbogbo ìgbésẹ̀ tó yẹ ká gbé lábẹ́ òfin lórí ọ̀rọ̀ yìí torí tírú ìṣẹ̀lẹ̀ báyìí bá ṣẹlẹ̀ lábẹ́ òfin tí èèyàn tó ti ṣe ìgbéyàwó alárédè pẹ̀lú obìnrin kan tó bá padà lọ fẹ́ ìyàwó míì láì ṣe pé wọ́n ti já ìwé ìkọ̀sílẹ̀
fúnra wọn lábẹ́ òfin ó ní ìgbésẹ̀ tí a máa gbé lórí ẹ̀. ẹ ṣé mo dúpẹ́ ọkàn mi tí ẹ balẹ̀ níbi tá a bá dé yìí torí àwọn èèyàn ròyìn nípa yín wọ́n sọ pé kò sí ìjà tẹ́ bá jà tẹ́ kì í borí pàápàá jùlọ orú ìjà bíi tiwa yìí inú mi dẹ̀ dùn wípé ẹ fọkàn wa balẹ̀ wípé kò sí ọ̀nà ìjọ wo ni ká wá padà wá. mo tún máa ṣe yẹn sí ni pé tẹ́ bá ti ń lọ nísìn ẹ fi nọ́mbà yín sílẹ̀ àti orúkọ yín lọ́dọ̀ secretary a máa kàn sí láìpẹ́. ẹ jọ̀ọ́ sá ẹ má jẹ́ kí ìyà ìjẹ mi gbé ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi ẹ má jẹ́ kí wọ́n ṣe mí léṣe gbé àǹtí mi ti fi mí lọ́kàn balẹ̀ pé tá bá ti dọ́dọ̀ yín gbogbo ẹ máa wà sort out ó ní wọ́n fi mú mi wá sọ́dọ̀. madam ẹ fi ọkàn yín balẹ̀ ṣe ti gbọ́ everything ma settle and ẹ máa ṣe nǹkan fún mi pending the time tá a fi máa ṣe investigation ti wa tá a máa gbé àwọn gbèsè àfẹ́ gbé mi ní fẹ́ kẹ́ bá àwọn family yẹn fa anything ẹ bá wọn fa anything rárá ẹ ṣáà jẹ́ káwa ṣiṣẹ́ tiwa ẹ ti ṣe bẹ́ẹ̀ sìn ẹ ká ṣiṣẹ́ tiwa ṣe ti gbọ́ nítorí lọ́sàn máa sọ. ẹ ṣé ẹ má bàbá àti forúkọ sí àti fi nọ́mbà tó rúkọ náà lọ́dọ̀ secretary. ẹ ṣé. ìgbésẹ̀ tó gbé ìtìlẹ̀ ju okun èrò ruru káwa ruru tá a bá wà ruru ó lè gbé èèyàn lọ ìbẹ̀rẹ̀ ogun la rí èèyàn mọ ohun tí ogun máa tẹ̀yìn ẹ̀ yọ. ẹ wò màmí níbi tí ọ̀rọ̀ wa dé dúró báyìí mi nǹkan kan tó lè ṣẹlẹ̀ nǹkan tó bá fẹ́ ṣẹlẹ̀ kó ṣẹlẹ̀ ìtorí ẹ̀mí fi dájọ́ lọ́wọ́ ara mi o tí mo fi tọ̀ wọ́n human rights lọ́kàn bá wa dà. ìwọ ọmọ yìí ó dá tí máa sọ fún ẹni pé kò ṣáà róore o róore o ìbẹ̀rẹ̀ lámọ̀ yí àmọ́ tó máa gbẹ̀yìn ẹ̀ ó mo sọ fún ẹ o níbi tó bímọ sí èmi ò mẹ́ni tó ń gbà ẹ́ mọ̀ràn tó le tó yí o. ẹ wo màmí kò sí nǹkan kan tí mo fẹ́ rò mọ́ ń bẹ́ẹ̀ bí ọ̀gá ṣe ní sùúrù tó ọmọ aráyọ̀ padà fi ibi sùn náà ni kí ni mo fẹ́ rò mọ́ ń bẹ́ẹ̀. Wáídì. ọ̀pọ̀lọpọ̀ fi ń ṣeré ọkọ gbogbo ìwọ̀sí ká. mọ́mí ẹ kú jókòó mà mo ní kí n sọ fún yín pé mo fẹ́ rẹ̀yìn àti dáàdì ni. bẹ́ẹ̀ ni. ṣé kò dẹ̀ sí. kò sí nǹkan kan mà mo ti sọ fún dáàdì náà wọ́n ní kí n wá pè yín wá ni. bẹ́ẹ̀ ni. rárá kò sí nǹkan kan grandma. wọ́n wà nílé wọn. gbogbo ìwọ̀sí kọ́ la ó kọ̀ gbogbo ìríra kọ́ la ó kọ̀ torí nílé ọkọ oríṣiríṣi àbùkù ni ó kọ ni o. àmọ́. Daddy, mo ní kí n dúpẹ́ lọ́wọ́ yín fún ìfẹ́ tẹ́ fi kó ìyá mi mọ́ra torí àtìgbà tó ti wà pẹ̀lú wa ń bí ẹ fìfẹ́ hàn sí wọn ẹ dẹ̀ fìfẹ́ hàn sí èmi náà mo ní kí n fàsìkò ìdúpẹ́ lọ́wọ́ yín pé ẹ ṣé gan ẹ kú àdúró ti wà ẹ ṣé gan ní sà. wo bí ìyá àbúrà ọlọ́run ló lọ́pẹ́ kò tọ́pẹ́ àdúpà rẹ̀ ni sórí àtijọ́ lẹ̀pọ̀ eégún ti wọnú ẹran ti wọnú eégún àjọ ń ṣepọ̀ náà ni àjọ lẹ̀pọ̀ náà ni àjọ wàpọ̀ náà ni. ẹ tiẹ̀ ní sùúrù ìyá mi ra nǹkan kan ní òye mi látijọ́ tí àtijọ́ wà nílé àti mọ́mí ẹ̀ kí ló ṣe wá jẹ́ ní ìsìn ló ṣe wá rò pé ó yẹ kó kúnlẹ̀ báyìí ṣọ́ wá ń dúpẹ́ lọ́wọ́ wa ní ìsìn láti ọjọ́ tí àtijọ́ ń gbé pọ̀ nílé àtiwa àti mọ́mí kí ló wá fa ìdúpẹ́ ní ìsìn ǹjẹ́ bí mọ̀lẹ́bí kan náà ní gbogbo wa. bẹ́ẹ̀ ni kò sí nǹkan kan èmi àti àǹtí mi àǹtí nìkẹ́ a ti wá apartment kékeré kan gbà fún mọ́mí nígbà kí wọ́n ti ṣì máa lọ bẹ̀ náà. kò yé mi o ìwọ àti ẹ̀gbọ́n ẹ ti pawọ́pọ̀ ẹ ti gbalé fún mọ́mí ẹ fẹ́ mú wọn kó ń bí nìyẹn. ẹ mọ̀ pé kò bójúmu náà kí ìyá mi máa wá gbé pẹ̀lú mi nílé ọkọ mi. ó ṣẹ̀ṣẹ̀ mọ̀ yẹn ní báyìí àbí látijọ́ tí wọ́n ti ń gbénu ilé ó ṣẹ̀ṣẹ̀ wá mọ̀ pé kò bójúmu. torí kò nọ́mà fún àná kó máa gbélé àdán tó bá kú ojú wíńdò náà máa ń gbé wọn gbà nítorí rò nìyẹn.
ìjọ wo ni ìwà àtàntí ẹ ti jọ ń ro eléyìí. grandma má bínú àǹtí níkẹ́ náà ló wọ́n sọ pé ká wálé kékeré kan gbà fún mọ́mì. ẹ ṣáà ti gbalé fún wọn lónìí báyìí wọ́n ti ń lọ báyìí. ọ̀la là ń wé pé wọ́n máa mú ìlú lọ. ọ̀la bẹ́ẹ̀ ni sà. tílẹ̀ máa mọ́ yìí. bẹ́ẹ̀ ni sà. so mo tún wá wé pé àwọn. ó tó kù. bẹ́ẹ̀ ni sà. mo wá ní kí n sọ fún yín pé ẹ̀mẹ́ pé torí health wọn nǹkan tó gbé wọn débi náà nìyẹn kò dẹ̀ sẹ́ni kankan lọ́dọ̀ wọn mo wá fi ní kí n ṣàlàyé fún yín pé bóyá tó bá ti ń lọ tó bá ti di weekend bóyá táwọn àmìrà bá ti dé láti school weekend a máa tẹ̀lé wọn láti lè bá wọn ṣe 1 or 2 things tó bá dẹ̀ ti dàárọ̀ Monday a máa tètè jí bọ̀ lé kí n lè mú wọn lọ sí school. ń jóná a máa tó sọ yẹn o ti ń kó àwọn ọmọ mi pọ̀ òun ìwé tó bá ti fẹ́ lọ ní weekend lọ tọ́jú mọ́mì ẹ̀ tí mi ò sọ wípé kó o má ṣe yẹn torí èmi náà fẹ́ kọ́ ọmọ tọ́jú mi ṣùgbọ́n òun wá ní tàwọn ọmọ mi tó fẹ́ máa kó lọ. grandma ṣe mọ̀ pé èmi náà ni mò ń mójútó wọn. ó bàjẹ́ fún tó sọ yẹn o stupid o gọ̀gán ni o sọtọ́ sọ nípa kan useless kalẹ̀ àwúlò wọ́n lò mójútó wọn kò yé mi tó sọ ṣé wọ́n kí wọ́n lò mójútó wọn mójútó àwọn ta ni. kò yé mi. wọ́n àṣẹ lọ bá ń pọ̀ bọ̀ kì í dábàá o o ní àǹfààní gẹ́gẹ́ bó ṣe sọ láti lọ sọ́dọ̀ àwọn òbí ẹ̀ mo tún fún ẹ láàyè kó má jẹ́ weekend lọ nígbà tó bá wù ẹ́ ṣùgbọ́n o gbọ́dọ̀ mú àwọn ọmọ tèmi lọ wọ́n máa dìde sí mi bó tó kúnlẹ̀ sí i. irọ́ dádì ọ̀rọ̀ tẹ̀ ń sọ òye mi ni. kò mọ́kànlọ́ dání ló fi dìde. rárá sà mi sẹ́kù kò mọ́kànlọ́ dání. èmi ti bí ẹ. rárá sà. ẹ mọ́ lóò gbọ́dọ̀ mọ́ ọmọ ṣé tí mo sọ ò simple ni lọ síbi tó fẹ́ lọ má mọ́ ọmọ tèmi lọ. àbí. bọ̀ mọ́mì èmi àti dádì ò já yorùbá láàyè ọ̀rọ̀. ṣé wọ́n yọgi sí ẹ ni. mọ́mì àjà ṣé mo wá ṣàlàyé ọ̀rọ̀ lásán fún dádì ni. jẹ́ kí n sọ wá gbọ́ gbọ́ inú tọ́lẹ̀. ìyá mi ra jọ torí Ọlọ́run lọ sí ọ̀dọ̀ mọ́mì ẹ níjọ́ tó bá wù ẹ́ jọ má mú àwọn ọmọ tèmi lọ ṣọ́kẹ́ ṣubú mo fi sọ. ẹ wo dádì yìí ò pọ́síbù. kò pọ́síbù. ẹ gbà mí. báwo lẹ ṣe máa sọ mi pé ẹ̀yin lẹ bá mi bímọ mi ni. ẹ̀bẹ̀ mo bí àwọn ọmọ mi. ìyá mi rà. ẹ̀bẹ̀ mo bí àwọn ọmọ mi. ṣé nígbà tó ń bọ̀ láti lè yín wá síbí ṣé o kọ́ ọmọ dání ni. ìgbà tí mi wá kọ́ ọmọ dání kọ́ kí ni mo sọ kí ni mo ti sọ sí dáàdì sọ fún mi pé mo sún. ìyá mi ra ìyá mi ra kí ni ìtumọ̀ gbogbo eléyìí. ẹ dúró ṣé àwọn pẹ́rẹ́ǹtì ilẹ̀ ń bá sọ̀rọ̀ báyìí wọ́n kọ́ yín ni. dájú òṣìlọ́jà rẹ láì kí wọ́n pè é. kí mi bẹ́ẹ̀ lọ. kí ni kan tó bá ti sọ. ìmílẹ̀ tún pariwo kí ló bá ti sọ. ṣé ẹ fẹ́ náà wọn ni. ní kíni. ẹ stupid gan ẹ gọ̀ tí wọ́n bá tẹ́ bá rẹ̀ ní sọ fún ìpẹ́ gọ̀ ẹ gọ̀ wọ́n bẹ fi mílẹ̀. orí ẹ bàjẹ́ ó gọ̀ ọ̀dẹ̀lẹ̀ èèyàn lò ìwọ fún wọn ó wá lọ ẹ fún orí ẹ. oríṣiríṣi àbùkù ni ó kọ ni o àmọ́ ní sùúrù ni ó jogún ayé sùúrù tó lọ́jọ́ ó lè ṣòkúta jìnnà. gbọ́mọgbọ́mọ bíi ti báwo èmi mo lọ́wọ́ mọ́ mi kí ló dé gbọ́ ọmọ mi lọ́wọ́ mi àmì má let's go grandma mi mo lọ́wọ́ mọ́ mi mo kọ́ wọn lọ sí school ni ṣé wọn lè lọ sí school ni ṣé ẹ̀yin lè bímọ ni grandma bá mi kọ́ ọmọ mi jọ ẹ bá mi kọ́ ọmọ mi àmìrà. ó gbọ́gbọ́n ó gbòye ó gbọ́gbọ́n o ọ̀rọ̀ ìgbéyàwó gbòye. kí ló dé o fẹ́ káwọn ọmọ lọ ṣòro pé mi ò mọ gbọ́ tó ń dá ni olè olójú kòkòrò o kọ́ ọmọdé ní ilé mi ni ṣé o kọ́ ọmọdé bí gbogbo ọmọ bẹ́ẹ̀ kọ́ ọmọ lọ ọmọ wo àwọn ọmọ wo. ọgbọ́n tó fẹ́ dá ni o fẹ́ dọ́gbọ́n káwọn ọmọ sá lọ o tó bẹ́ẹ̀ o kọ́ ọmọ wọnú ilé yìí o lè kọ́ ọmọ lọ. kí lẹ tún fẹ́ ṣe fún mi kí lẹ fẹ́ ṣe fún mi kí lẹ fẹ́ ṣe àtàrà lẹ ti ṣe ẹ lè gbọ́ ọmọ lọ́wọ́ mi bá mi kọ́ ọmọ. ẹ lè gbọ́ ọmọ lọ́wọ́ ẹ bá mi kọ́ ọmọ lọ́wọ́ ẹ. no èmi náà bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn. bàbá ẹ̀ṣọ́ ara yìí máa wojú yín ẹ̀ṣọ́ ara yìí ọmọ lọ́wọ́ ẹ. no èmi náà bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn. bàbá ẹ̀ṣọ́ ara yìí máa wojú yín ẹ̀ṣọ́ ara yìí kí lẹ fẹ́ ṣe. ẹ tún ti bẹ̀rẹ̀ kí ló ṣẹlẹ̀ ẹ jẹ́
gbé sókè. See, calm down. She's on coma presently. Okay. Coma. Coma. Oh my God. Auntie, ẹ ṣe sùúrù, auntie. Ó máa wà okay, ó máa wà okay. Doctor, please. Ṣé kìí ṣe pé ó fara pa? Màmá ìrè, èmi làǹtí ẹ̀, ṣé ẹ máa fara pamọ́ fún wa? She will be fine. Okay. Sister, calm down. She will be fine. Lágbá Ọlọ́run ní kú, Ọlọ́run ní jókú àǹtí. Ọlọ́run ní jókú. Ẹ take it easy. Ó máa wà okay, ṣé gbọ́ ẹ jọ̀ọ́, ó máa wà okay. Àwọn tí open fire àtàrà tó ti dé ṣe lọ́kàn sunkún. Mo dẹ̀ yẹ kó yí wọn pé emergency tó jẹ́ láṣẹ attend sí wọn. Ẹ jọ̀ọ́. Madam, ẹ jọ̀ọ́ ẹ feel fún. Okay. Ẹ má worry, ó máa wà okay. Àwọn doctor kan gbìyànjú ni, but Ọlọ́run gbogbo ló ní ilé. Mo assure you pé she will be very fine. Àmín. Ẹ ṣé Ọlọ́run ràn yín lọ́wọ́. Ah my God, come on. Sister, ẹ jọ̀ọ́ ẹ má tún. Mo ń bọ̀ my dear, ẹ jọ̀ọ́ ẹ fún mi time. I will do it. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. Ẹ take it easy ṣe gbọ́. Ẹ take it easy. Ẹ má worry Ọlọ́run wá ṣe. So olórí burúkú ni family yín. So bí family yín ṣe rí nìyẹn, àwọn olóṣìlẹ̀ kó jọ́nu family yín. Mo délé yín, bàbá ọkọ wa fọwọ́ gbá mi láyà. Ó ní òkè wọ́n ti kó àwọn aláṣẹ́wó dé. Máa fàṣẹ́wó hàn. Máa jẹ́ kó mọ̀ pé èmi ò kì í ṣe aṣẹ́wó kọ́bọ̀kọ́bọ̀. Nonsense. Auntie, tẹ́ bá bínú ju bẹ́ ṣe ń bínú yìí lọ. Ẹ wà justified. Wọ́n tẹ́ wo common interest wa lélẹ́yìí o. Ẹ jẹ́ ká kọ́kọ́ lé akátá lọ náà. Ká tó wá fàbọ̀. Mélòó la fẹ́ wí, mélòó la fẹ́ sọ. Ní ìtẹ́ ẹ̀kàn dákẹ́ jẹ́jẹ́ rẹ̀ tójú yín wà lè yìí, ṣé kìí ṣe pa ti ṣẹ̀yìn lé ní ìbáyìí? Kí fún yín ní nǹkan ẹlẹ́ẹ̀fẹ́. Mo wà okay. Mo fẹ́ kọ̀ọ̀kan. Ṣàlàfíà ni. Pẹ̀lẹ́. Kí ló lè tó báyìí tó dẹ̀ nǹkan kó fẹ́ rí mi. Èmi náà tẹ̀ ti bí wọn pé ṣé kìí ṣe wà lè. wọ́n lè. Ẹ̀yin mo wá rí. Èmi náà mo jókòó yìí. Ẹ̀yin ẹ wo nǹkan tẹ́ ẹ ṣe pẹ̀lú ọmọ Bísọ́lá yẹn. Bọ́dá mi ṣé ẹ fi ọ̀rọ̀ ṣírò ara yín wò ni? Àtẹ̀yìn àtìyàwó yín. Ẹ fi ọ̀rọ̀ ṣírò ara yín wò. Kẹ́wọ́ pé tó bá jẹ́ ẹ̀yin lẹ bí ọmọdé yìí. Tí èèyàn kan wá mú tó lù lálòpá débi pé wà ní kómà lọ́sítù báyìí sìn, báwo lẹ ṣe máa fi o? Kójọ́ ọmọ bíbí inú yín náà lọ̀ pa bẹ́ẹ̀ yẹn, ṣé má lè jókòó bẹ́ẹ̀ jókòó ẹ̀yin méjèèjì? Mo dẹ̀ sọ fún yín títí ẹ gbọ́. Ẹ̀yin lè mọ̀ pé ẹ ṣe nǹkan tí ò dáa o, àtẹ̀yìn àtọmọ yín. Ẹ̀yin lè mọ̀ pé ẹ ṣe nǹkan tí ò dáa, yet no ẹ tún yìí mọ́ ọmọ náà ẹ tún lù lálùbọ̀lẹ̀. Ẹ wo ẹ̀jẹ̀ ń sọ kan fún yín bọ̀dá mi, ẹ ṣáà máa gbàdúrà pé kí ọmọ yẹn má kú. Tóbi tẹ́ni tí ń bá ṣe èmi tẹ̀ wò yìí, mo ń jábúrò yín tó ì máa dúró tì yín. Ẹ bá mi pé kí ní sùúrù. Ṣé bóbìnrin ni tó bá jọmọ yín náà nà bẹ́ẹ̀ ni ṣé máa jókòó bẹ́ẹ̀ jókòó yìí ṣé ni máa sáré kàmàkàmà ni. Mi ò sọrí láti sọ̀rọ̀ èmi ló ń sọ̀rọ̀ tàtàtàtàtàtà èmi sọ wá àtàkì ni. Mi ò wá àtàkì bọ̀dá mi kò sẹ́ni bọ̀dù tó lè sòótọ́ fún yín bí òṣèlú. sòótọ́ ló ń sọ lọ fún mi lórí àbí tí wọ́n bá wà bẹ́ẹ̀ gbà tí ọmọ yẹn ń sọ́ọ̀tì mi tó bá ní ìṣe kájọba àlè nìyẹn nìkan máa ń lẹ̀ka sí mímú ilé ọ̀ṣọ́ ọ̀ṣọ́dọ̀ sí mímú ni. nígbà tí wọn fààyè lẹ̀ kí n sọ̀rọ̀ mo fẹ́ sọ̀rọ̀ sí wọn yẹn sọ̀rọ̀ ẹ wo iye ọkọ mi tó bá jẹ́ pé ẹ wà níbẹ̀ nígbà tí nǹkan tá à ń sọ ìṣẹ̀lẹ̀ ẹ̀yin gan á bínú ju bí mo ṣe bínú lọ ọmọ yẹn dúró lé ẹ̀gbọ́n yín lórí báyìí tó ń náwó tó fi ọwọ́ ń gbólé. ẹ fi yọlẹ̀ ọmọ yẹn ń sọmọ bẹ́ẹ̀ kì í ṣe ní kì í ṣàna lẹ fẹ́ sínú lẹ́yìn and she had never done anything like that before ṣé wọ́n ever wà sí ibẹ̀ yẹn rí ni ẹ̀yin lẹ tó sùúrù náà tó bá jẹ́ ìyìn níṣẹ́ ìní react ni kọ́kọ́ fi kíní gún wọn kẹ́ tó máa fi gún ọmọ lọ́mọ ẹ wá nà ọmọ lọ́mọ ẹ nà ó wà ní kómà. pẹ̀lú gbogbo nǹkan tó kọ ẹ ṣe yẹn tó lọ fẹ́yàwó mi ó bímọ kò lè react kò sí anything tó bá jẹ́ ìyìn níṣẹ́ máa gbá ni. mi ò lè lọ sí anywhere bọ̀dá mi ò lè lọ sí anywhere. ó máa rúdù sí mi. mi ò lè rúdù sí mo ti yáwó lọ́wọ́ ẹ̀ rí so wọ́n bá 150 tó yá mi yẹn ilé fún mi court láti wọ́n á bá mi sọ̀rọ̀ àbíjá yẹn. bọ̀dá mi ò béèrè owó lọ́wọ́ yín náà ẹ̀yin ní ilẹ̀ fi sọ èmi kọ́ ni mo bí yín. mo wá promise ẹ mo fẹ́ ta lé ní o. mo fẹ́ ta mọ́tò ní o mo fẹ́ ta kẹ̀kẹ́ ní o mo fẹ́ ṣàgbàro ní o tí ìlà fún ẹ níwọ̀n yẹn lọ́sẹ̀ yìí kó sẹ̀ tó parí kó pè mí lọ́mọ àlè. ẹ̀yin lẹ sọ síta kò sẹ́nibọ̀dì tó gbọ́ lẹ́nu mi. yàrá ẹni sọ́ọ̀tì kò sẹ́nibọ̀dì tó gbọ́ lẹ́nu mi ẹ̀yin lẹ sọ síta pé mo yá yín lówó. lọ́mọ ìlà ìdè ṣé ká sọ tòótọ́ fúnra wa ẹ̀yin náà ti ń rúdù sẹ́gbọ̀n yìí. ẹ má sọ fún mi pé mo rúdù ẹ̀gbọ́n mi ni
kò sẹ́lòmí tó lè sòótọ́ fún wọn èmi ni máa sọ fún wọn tẹ́yìn tẹ́ jẹ́ ìyàwó wọn tẹ́ lè sọ fún wọn èmi á sọ fún wọn àná yín méjèèjì ló ń ṣe mí pẹ̀lú ọmọ yín náà. ẹ wo kò sí nǹkan tó máa ṣọmọ yẹn owó kan wà bẹ́ẹ̀ ni ó dẹ̀ máa gbádùn. ẹ ṣáà máa fi gbàdúrà kí kankan máa ṣe mi ṣe ní dáyín lẹ́bi tó bá jọmọ tẹ́yìn tó bá ẹ̀yin lẹ́bi tẹ́ gbọ́ ìpè pé wọ́n nà ó ti fẹ́ kú tó lẹ́yìn tó bá wà ní ìkómà she is between life and death bó ṣe wà yín ẹ lè jókòó bẹ́ẹ̀ ìjókòó yìí tó bá délẹ̀ ẹ sáré kàmàkàmà ẹ ṣáà gbàdúrà pé kọ́mọ yẹn Ọlọ́run ní jẹ́ mi ò lérè kankan tí mò ń sá kàbàkàbà lórí ẹnì kankan nǹkan kan ò ní ṣe ń tó wáyé ó kàn wáyé bẹ́ẹ̀ náà ni ó dẹ̀ máa gbádùn. èyí sòótọ́ fọkọ yín. ọmọ yín ọlá àti ọkọ ẹ̀yin ni mọ́mì wáyé dà tẹ́gbìmọ̀ pọ̀ láti na ìyàwó ọmọ yín pa. àná pàbí báwo kéde máa wo ojú orí mi tó ọwọ́ tèmi ò tí ì kan rárá o mi ìfọwọ́ kan o. tẹ́yìn bá fọwọ́ kan ọmọ yín ọlá ò fọwọ́ kan. èṣù ni èṣù ni. iṣẹ́ èṣù tàbá ti rí ọmọ yín ọlá ọmọ àìgbésẹ̀. ṣé ẹ èmi á máa tẹ̀lé yín ni. ẹ kún ara yín lò. ẹ jọ ń bolẹ̀ tí wá ọládé náà bolẹ̀ tí wá dé. ní ọkàn àwa tàbá ti rí ọmọ yín àmà ìgbésẹ̀ ẹnu. kò dáhùn ewu lélẹ̀ ìbàdàn. kò tiẹ̀ possible ni kò possible ṣóun nìkan náà máa kọ́kọ́ fẹ́yàwó lé ni obìnrin sọ̀wà nù ó lóun ò lórí ọkọ ó tún wá ṣe pababa rí ẹ ó gbé màmá ẹ̀ wá sí ilé mọ̀lẹ́bí àwọn ọkọ ẹ̀ ibo náà ti ń ṣerú ẹ sọ fún mi. a lè máa bára wa rìn ká má bára sọ tọrọ let me tell you something kò sí nǹkan tí kò bá ṣẹlẹ̀ tó máa mú ẹ kó raise owó láti ná obìnrin it's not right o. it's not right so kí n máa wò ó ràn ó ní láti wà ń bẹ̀ kó mọ nǹkan tó ṣe ló lọ́ọ̀kì mọ́ mi lọ́rùn tó ń pariwo mọ́ dájì tó ń pariwo mọ́ everybody tó ń náwó sí mi tó ń náwó sí mi so ó wá expect kí n wà ń bẹ̀ láì ṣọmọ àlè kéèyàn kan máa pariwo mọ́ mọ́ sí mi so possible. wò tó bá yẹ pé èmi náà ni. mo máa lọ sínú ilé mo dẹ̀ máa report ẹ̀ sí mọ́mí ẹ̀. yes kò possible àná okay look at now. wọ́n ti arrest mọ̀ sí ẹ̀ kí ló fẹ́ ṣe sí no kí ló fẹ́ ṣe é sìn. a máa dọ́gbọ́n sí i a máa wá nǹkan tá a máa ṣe sí i nìyà. bọ̀ jẹ́ kí n já ẹ ṣùgbọ́n pé àtàná ló ti wà mí báyìí so àwa ti secure for 24 hours what you should do now is lọ sí garage kó wọ mọ́tò ìlú yín kó máa sá lọ yes kó ra wà ń bẹ̀ tí kéèsì máa fi die down wọ́n ní next person máa wà arrest. èmi. yes. kí ló tún sọ yẹn. tó lóun lè resign kí obìnrin kan lọ́kàn aṣọ mọ́mọ́ sí òun lọ́rùn ló wá máa sá lọ the best thing ni pé èmi rò pé kó lọ sí station yẹn kó lọ gbá mi ẹ̀ sílẹ̀ because. kí lè lè sọ. kó máa lọ station. that's the best thing. station. yes. kí lọ fi rá mi lẹ̀. station. ó ṣe kàtọ́ ó tẹsẹ̀ mọ́rin. wọ́n bá yóò rí ẹ tọ̀run wẹ̀ àwọn ọlọ́pàá yìí kan ti mú ẹ báyìí. ìwọ ń gbé mi bàbá ẹ sáré. Ẹjọ́ sir, ẹ má bínú. This woman in your custody, she's an old woman. Also, ẹ ti mú ọmọ tó ṣe àṣemáṣe. Why don't you just please release her? Kó lọ tọ́jú ara ẹ̀ nílé. DPO, you know we are according to law. It is not right for you to keep an accused in your custody for more than 24 hours. Ẹ wò, ìdí mi dúpọ̀ mú òfin lẹ́yìn náà, ẹ dẹ̀ mú òfin dáadáa. Bọ̀ àwọn tó ṣe ẹ̀ṣẹ̀ yìí pọ̀, àwọn mẹ́ta ni, èèyàn méjì péré ló yìí wà níbí. Kò sí nǹkan tá a lè ṣe sí o until tí bàbá yẹn bá débi. So nǹkan tẹ́ ń try láti sọ fún wa ni pé tí bàbá yẹn bá débi báyìí, kò sí nǹkan tá a lè sọ ọ́ tá a lè ṣe náà. Bẹ́ẹ̀ni o, tí ọba wá síbí, ó máa pè wọn. Ẹ wò, tó bá lọ arrest wọn, kò ní dá o. So bó ṣe máa rí ni kò sí nǹkan tá a lè ṣe sí until tẹ́ bá ní bàbá yẹn report. That's the final. Thank you. Yeah. What are we going to do now, sir? We'll talk about that later. Okay. Oh, ẹ jẹ́ kí mi advice yín lórí nǹkan tí ẹ kì í ṣe.
ẹni kí bàbá yẹn yọjú ẹ̀dẹ̀ máa gbàdúrà kọ́mọ yẹn má kú lọ́ọ̀yà ní ẹ mọ̀ o. kò sọ fún un ló wọ̀ wọn. fọgbọ́n ṣe ìwọ ọmọ mi. wàhálà ńlá máa lè lé ìbáyìí o. ṣàgbà mi jẹ́ kí n farapamọ́ sílé fúgbà díẹ̀ gbogbo ìkú àwọn ọlọ́run á yanjú ẹ̀. ó lágbára o. Kí ni ọmọbìnrin yìí ò bá hùn kó lè ṣe ìyàwó ọmọ ẹ táwọn ẹbí ẹ wá fi dá igi jọbò lórí tọmọbìnrin yẹn fi wá dákú. Obi ṣé òun support mi ni àbọ̀ òun against mi jẹ́ kí n mọ̀. Support àbí kí ló ṣe sọ́nsìn kí n support ẹ. Babe, now think of it bó wá jẹ́ ọmọ bíbí inú ẹ tí o bí nínú ara rẹ káwọn ẹbí ọkọ ẹ wá dáwọ́ jọ báyẹn kọ́ wá dagibo tó wá sick tàbó wá faint báyìí àbó wá tiẹ̀ wá kú dànù ńkọ́. Sórí Yorùbá sọ pé tí ẹ bá máa jẹ́ ọ̀ṣàká kó jẹ́ ọ̀ṣàká tí ẹ bá máa jẹ́ òṣòkò kó jẹ́ òṣòkò ọ̀ṣàká ìṣòkò ò dáa. If you are for me jẹ́ kí n mọ̀ tó bá wà against jẹ́ kí n mọ̀ àkú mọ̀ bọ̀yẹ́ yín òkè lówù ọmọlọ́mọ ò ní kú o má tún kó bá mi o kò ní kú o. Ṣó dẹ mọ̀ pé mo dẹ́bọ̀ ọ̀rọ̀ yìí títí. Àṣejù ẹ pọ̀ òun rí pìtì ọ̀rọ̀ mo mọ̀ kí mo fọ́n bù ṣàgbà mi lórí eléyìí. Táni yẹn o. Èmi ni o ẹ̀lẹ́ o Ìyábọ̀sẹ̀. Mo fọkàn. Ìyábọ̀sẹ̀. Ẹ̀lẹ́. How may I help you? Ọlọ́pàá mi sọ fún yín ibi ló wà ó ṣe ń yọ kẹ́lẹ́kẹ́lẹ́ bí ọ̀gìn nìyẹn. Tọ́wọ́ fòfòfò bí olè adé tí báyìí. Ẹ̀yin pọmọlọmọ ẹ̀rọ pẹ̀lẹ́ lọ gbé ẹ̀ níbi kankan ní ọlọ́pàá ẹ ṣiṣẹ́ yín. Ìyábọ̀sẹ̀. Ẹ̀yin ní bàbá wa yìí a ní ìdíyín lágọ̀ọ́ wa. Sá. A ní ìdíyín lágọ̀ọ́ wa. Kí ni mo ṣe? Ẹ wo bí ẹ má explain ti fa bá ti dé station. Ìyábọ̀sẹ̀. Mo ń jẹ yín. Ìyábọ̀sẹ̀. Mo ń jẹ yín èmi náà mo ń jẹ bẹ́ẹ̀ mi mo bí bọ́sẹ̀. Ṣó dáa kó ṣe eré lè fún mi. Bàbá ó máa bẹ́tà kẹ́ má sọ nǹkan kan. Ìyábọ̀sẹ̀. Excuse me, sir. Àṣàlẹ̀ lọ́rọ̀ yìí yanjú. Tẹ bá fẹ́ settle anything ẹ má bá wa lákọ̀ọ́. Yá move. Babe, trust me. Move! Join here. Jẹ́ ìjọba lọ. Ìwọ náà fún ìbọn. Ó lè fún ìbọn sọ́kọ̀rọ̀. Má dá mi dá ṣòro mi. Ẹ ṣé mo dúpẹ́. Olórí burúkú ni wọ́n. Mo ti gbọ́. Ẹ ṣé. Èmi náà kàn yín lára láìpẹ́. Ẹ ṣé mo dúpẹ́. Ó dàbọ̀. Sísá mi. Wọ́n ti kó àwọn olórí burúkú yẹn. Àwọn máa ń ṣàǹfààní àwọn ẹbí burúkú tí ò ní da fún wọn yẹn. Wọ́n ti kó gbogbo wọn. Àbúrò mi ọ̀bẹ bá ọmọ lọ́wọ́ ọmọ sọ̀bẹ̀ ẹlẹ̀ ṣọ́bẹ̀ ò ti ṣe nǹkan tó fẹ́ ṣe. A ṣì máa dí pẹ̀lú wọn. Tí n bá mọ̀ pé bó ṣe máa rí rè ṣé màá ti ní kẹ́ ẹ move lọ sọ́dọ̀ mi. Ibi tá a gbà fún yẹn very spacious màá ti ní kẹ́ ẹ lọ. Ọmọ ilé ẹ̀ ṣàlàyé fún mi o. Àbí ebi n tó ń try láti ṣàlàyé fún àwọn èèyàn ẹ̀ náà lélẹ̀ tó fi wádìí pàdé hospital kó lọ́n ṣàṣàánú mi kó má jẹ́ n sunkún alẹ́ kó ṣàánú mi kó bá mi wo ọmọ mi kó má jẹ́ n sunkún alẹ́ o kó má jẹ́ n sunkún alẹ́ o ẹlẹ́dàá mi ṣàánú mi o àbúrò mi jọ torí Ọlọ́run o. kò sí tó máa ṣe ẹja fọkànbalẹ̀ ẹja máa gbàdúrà kò sí tó máa ṣe ṣùgbọ́n ṣe rí fámìlì yẹn máa dì pẹ̀lú wọn máa jẹ́ kí wọ́n mọ̀ wípé ẹran tó igi ló ń jẹ́ náà mọ̀. Àǹtí ẹ̀jọ̀ hospital premises ni wà lórí àwọn patient wa. Ẹ má bínú jàre ọ̀rọ̀ ẹ̀mí là ń sọ yìí wọ́n ní feelings àwọn olóṣì tí ò ní dá fún wọn lé wọn mélòó lára wọn wẹ́ẹ̀ wò ó máa lo ipò gbogbo tí mo ní ni màá lò. Ẹ gbọ́ kí ló ṣẹlẹ̀ sábúrò mi. Jasper, calm down. Mi ìfẹ́ problem látọ̀dọ̀ ẹ̀. Kí ló ṣẹlẹ̀ gangan? Ẹ jẹ́ kí mi mọ̀. O mọ̀ mí now, you know me for who I am. Mo ti involve àwọn ọlọ́pàá. I won't take a nonsense or violence against any woman. Mi nígbà látọ̀dọ̀ anybody. So àwọn ọlọ́pàá ti wà involved and they are taking necessary steps. So jọ má tún da gbogbo ẹ̀rú. Just calm down. Wọ́n rò wọ́n lè ná àbí ẹ wo wọ́n jọ lápẹ́ mi káwọn bọ́ìsì mi dání mo rán ní kí n wá fún ara mi. Jasper ni o ṣe Kí ló ṣẹlẹ̀ gangan? ṣe sùúrù mo tó bẹ̀ mo jù bẹ́ẹ̀ lọ èmi àti wọn àjọ fà á débi tó da. Ẹ ṣé mo lè rí báyìí. Má wọlé ó ń sùn lọ́wọ́ n tó kàn sí ni pé ká máa gbàdúrà kó ṣáà lajú sáyé tó bá ti lajú sáyé kò sí problem. Kò lajú sáyé báyìí
ẹnì ní kí òyìnbó lè tẹ́ ń sọ ìkẹ́. She is in coma. Take it easy. Take it easy. Wọ́n ní kí n lọ ra àwọn oògùn kan fún ni, so I'll be right back. Má wọnú ilé yẹn o. Ṣé mo lè yọjú sáwọn fámílì ọkọ ẹ̀yìn? Àní máa lọ ọkùn ní sùúrù, má dá gbogbo ẹ̀rú. I know you for who you are. Ṣá calm down, mo ń bọ̀ nsìn. Àwọn alákọ̀wé yìí ló máa bọ̀rọ̀ jẹ́. I know you for. Ìyẹn ló máa jí ọmọ dìde. Kò sí wàhálà. Mo ń padà bọ̀ o, kò sí wèrè. Mo ń bọ̀. Ìṣẹ̀lẹ̀ yìí kọjá agbára mi. Kábíyèsí má dá mi dá ṣòro mi o. Bá mi ọ̀run má dá mi dá ṣòro mi. Bàbá má dá mi dá ṣòro mi. Èdùmàrè má dá mi dá ṣòro mi. Ẹrù yìí wúwo mélèé nùkan gbé. Bàbá mi àti Ọlọ́run mi, agbára ní Síónì, ọba tó ní agbára lánàá, tó ní agbára lónìí, tó ní agbára títí ayé àwọn ẹ̀fẹ̀. Kí wọ́n bá lọ yọ àwọn ọmọ Ísírẹ́lì kúrò nínú ẹrú ní Íjíbítì o. Ọlọ́run ọ̀run, gbogbo bí o ti ń jẹ́ Ọlọ́run, gbogbo agbára tó o ní láti fi jẹ́ ẹlẹ́dàá, Olúwa bá mi gba ọmọ ìlà Ọlọ́run. Lórúkọ Jésù, nípa agbára ẹ̀jẹ̀ Jésù, ṣé bí wọ́n mi sọ wípé kò sí orúkọ ta fún lábẹ́ òrùka tó lè gbàdá àti orúkọ Jésù Kristi. Ọlọ́run alààyè, Olúwa wá ṣe bí Ọlọ́run. Ènìyàn lè ṣe bí ènìyàn kan sọ wípé kò ṣeé ṣe, ṣùgbọ́n Bíbélì sọ fún wa, ó ní ohun gbogbo, òun ni ó ṣeé ṣe fún wọn, fún gbogbo ẹni tó bá gbàgbọ́. Bàbá mo nígbàgbọ́, Ọlọ́run wá ṣe fún mi, Olúwa wá ṣe fún mi, wá fọwọ́ bà Ọlọ́run. Dọ́tọ̀! Èmi mọ̀, ó tọ́jú sún mi, kò yé mi mọ́, ọ̀rọ̀ yìí ti di hurunhurun eyeye. Ọkọ la wá fẹ́, kí ló dé tó dogun? Wòmí ẹni mọ́ mi ẹ̀rìn, èmi rè lájú. Kí ló dé tó di bìlíìsì? Lọ́yà, mo dúpẹ́ púpọ̀ gan-an, pàápàá lórúkọ gbogbo ẹbí wa. A dúpẹ́ púpọ̀, a appreciate ẹ gan-an lórí iṣẹ́ takuntakun tẹ́ ẹ ṣe fún wa. Ọlọ́run á wà pẹ̀lú ẹ. Ẹ ṣé gan sir. Ṣẹ́rí sir, iṣẹ́ ìta wa làwa ń ṣe. Àmì òfìpò necessary láti máa dúpẹ́ lọ́wọ́ wa tó tọ̀ yẹn. Sherry, Yorùbá ní yiniyini kẹ́ni ó lè ṣe mí. You have really done well for our family. You have really tried, and ní choice and láti appreciate yín, you know. And more so, àti dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé ọmọ yẹn sì, she's out of danger. Ó ti come out of coma báyìí, Ọlọ́run ti gbàkóso. But èyí tí ó kàn tèmi fi òpó kù uncle, òun ni pé àwọn èèyàn wa tó wà in custody. Báwo lẹ ṣe máa help wa láti release wọn? Well, Sherry, ibi tí ọ̀rọ̀ wà báyìí ẹ máa ní láti lọ bẹ̀ obìnrin yẹn dáadáa. Bẹ́ẹ̀ ni tẹ́ bá ti bẹ̀ tó bá ti gbọ́, because àwọn ọlọ́pàá ń jẹ́ kó yé mi pé tí obìnrin ò bá ti wà pé òun ṣe case mọ́ wọn lè release àwọn èèyàn yìí. Ṣé pé kí á bẹ̀bẹ̀? Bẹ́ẹ̀ ni. Èyí tó rọrùn jù nìyẹn lọ́yà. Bí iṣẹ́ ò bá sì pẹ́ ni ẹnìkan ìpẹ́ṣẹ̀. Á lọ bẹ́ẹ̀. Most uncle, this guy is not a difficult person. She's a very nice girl. She's a mọ̀ pé tá bá bẹ̀ ó máa gbọ́. Ìkan tèmi kàn fẹ́ bẹ̀ lọ́yà ni pé mo fẹ́ bẹ̀ yín pé kẹjọ kẹ́ fàyè lẹ̀ láti bá wa débẹ̀. Kẹ́ bá wa débẹ̀ tá a bá jọ bẹ̀ yóò tún ní kìmí dáadáa. Wò sá mi ò fi pé bóyá ìyẹn tún necessary kí n tún tẹ̀lé yín lọ, because I believe it should be a family thing. Bẹ́yìn ṣe wà ní pẹ̀lú àwọn any one of the family member tó bá wà available kó tẹ̀lé yín lọ. Nǹkan tó yóò bá ṣẹlẹ̀ lọ́wọ́ ẹ jẹ́ kí mi gbọ́. Ṣé ti gbọ́? Thank you so much again, Lawyer. You're welcome. You're welcome. Ẹ ṣe àfọkàn yín balẹ̀ gbogbo ẹ̀ máa níyànjú. Ṣé ti gbọ́? Yes. Ẹ mà lẹ́ o, ẹ kú tọ́jú o, Ọlọ́run bá wa tọ́jú ẹ o. Ìyá mi rá, pẹ̀lẹ́ o, Ọlọ́run fún ọ lálàáfíà o, ò ní dààmú o. Ó rí ńgbà tí gbogbo àwọn ẹbí tá a gbọ́ nípa ọ̀rọ̀ yìí, ó bà gbogbo wa nínú jẹ́. Gbogbo wa la bínú tá a fara ya. N tó ṣẹlẹ̀ yìí ò dáa. Àmọ́ mo gbàdúrà Ọlọ́run ó fún ọ lálàáfíà. Ìwọ ló jẹun àwọn ọmọ rẹ. Àmín o. O sì ní fojú sunkún àwọn ọmọ wọn. Àmín. Àlàáfíà àtara líle ló fi jẹ wọn mọ́. Àmín sà. Ẹ ṣé àti mi o. Màmá ẹ ṣeun, ẹ kú tọ́jú wa o. Ẹ ṣé. Ìyá mi rá, mo wá fẹ́ bẹ̀ ọ́ lẹ́bẹ̀ kan.
wọn níbẹ̀ ọlẹ́bẹ̀ ẹ̀yà o orí ẹ̀bẹ̀ ni o ẹ̀bẹ̀ ni torí bó bínú orí inú ọ̀hún bí orí ìyá ọkọ rẹ bàbá ọkọ rẹ àti àbúrò ọkọ rẹ tó ń bẹ lágọ̀ọ́ ọlọ́pàá ìwọ ló lè tú wọn lẹ̀ o láì bá jẹ́ pé o tú wọn lẹ̀ ibẹ̀ wọn máa gbé wá dákun mo forí àwọn ọmọ rẹ bẹ̀ ọ́ ẹ bá wa tú wọn lẹ̀ dákun. àṣẹyìn tí èrè wá bẹ̀bẹ̀ tẹ́ ń ṣe bí gbákejì olódùmarè tẹ́ ń ṣe pé gbogbo ìgbà tí kan yẹn ṣẹlẹ̀ bí ẹni pé kò kàn yín bí ẹni pé ẹ̀ tí ẹ̀ mọ kankan pa ẹ̀ tó bá jẹ́ pé olódì ọmọ tèmi ó ti wà ní sáré mi ṣé sáré lẹ ti ẹ̀ máa bẹ̀bẹ̀ fún. ọlọ́run tiẹ̀ ní jẹ́ ká rí rẹ̀ grandma ẹ wo tẹ bá bínú ju bẹ́ẹ̀ ṣe ń bí i lọ ẹ wà justified ó tó bẹ́ẹ̀ ó ju bẹ́ẹ̀ lọ but at the same time egbò àwọn òye ọkọ àti bàbá ọkọ ẹ̀ wọ́n wà ní custody arúgbó ni wọ́n tí nǹkan kan bá ṣe wọ́n. ẹjọ́ Bísọ́lá náà máa kígbe káàkiri. ẹ wo ìwọ ọ̀fà lẹ́nu kó tó bá wọ ẹlẹ́nu ló lè fẹnu ẹ̀ sọ ṣe ti gbọ́. ẹjọ́ madam nígbà tí èṣìṣẹ́ ń jẹ elégbò ẹ máa sọ pọ̀ elégbò wa ń jẹ ṣíṣe ẹ wá ń kígbe káàkiri ṣe ẹ̀rọ màá ráyé báyìí. ẹ wò bẹ́ẹ̀ bínú jù bẹ́ẹ̀ lọ ó tó bẹ́ẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ ń tá a ṣe ò dáa. àmọ́ síbẹ̀síbẹ̀ ní àmìrá ní abímọ fún kú lálẹ́ ẹni ẹ ò rí ọlọ́run ní fìyà jẹ ọ́ ò ní jìyà ọ́ àfi kó o tún wọn lẹ̀ dákun mo bẹ̀ ọ́ ni. bàbá ọ̀rẹ́ pẹ́ àṣírí gbàgbé ọ̀rọ̀ ètò lè níyànjú pátápátá àfi kẹ́ sọ fún wa ìdìbò wálé kí n fojú mi báyìí rí gbogbo wa jọ jókòó ká jọ yanjú ẹ̀. kọ́rọ̀ tó lè níyànjú àfi kí Wáídì wálé látòkè òkun. ìṣẹ̀lẹ̀ yìí kọjá agbára mi. kábíyèsí ẹjọ́ kì í jẹ́ tẹ̀lé ká má mọ̀ dáhùn ṣẹ́rí tójú bá ń yọkun a máa ń yọ ètò ojú ẹ̀ máa fi hàn ojú gbogbo ìwà burúkú tẹ wù sálábìrin yẹn kò dáa o kò dáa rárá òfin dẹ̀kẹ̀rẹ̀ kò fi hàn fàyè gba ogun nǹkan tẹ̀ ṣe fún kò ká fún mi. DPO, see, there's more to this case than cotton soil. Wáídì. I can smell conspiracy. Wáídì. Tell me, Mama. Am Mr. Man. Okay. God so good. Ẹ pẹ̀lẹ́. Ẹ pẹ̀lẹ́. Ẹ kú ọ̀rọ̀ mama. àti ìyẹn jókòó járe ọmọ fún mi. Ẹ kú ọ̀rọ̀ mama. Ẹ pẹ̀lẹ́ sister. Ṣé ti wà okay díẹ̀? Ẹ wulẹ̀. Ẹ jọ̀ọ́ sister, ṣe báwọn ni. Wáídì. Wáídì. Bísọ́lá, kí ló ṣẹlẹ̀? Dúró jàre bẹ̀rẹ̀. Ó tó jọ mẹ́ta. Kí ló ń ṣe ìwọ ọmọbìnrin yìí náà? Ọ̀ṣẹ́ kò sí ṣá. Ẹ kò lè sí nǹkan kan my dear. Mo fojú bá ẹ sọ, mo fi ara bá ẹ sọ. O ò tiẹ̀ fẹ́ fún mi ní green light. Kí ló ṣẹlẹ̀ Bísọ́lá? ẹ wọ honorable mo ti sọ fún kí gbogbo bí tẹ̀sán kò sọ̀rọ̀ ń bẹ̀ ojú kan báyìí ládàá tèmi máa ń ní o mo sọ fún kí mo ti lẹ́ni tí mò ń fẹ́ náà. Ìgbàgbé gbogbo yẹn sórí àwa náà láìkẹ́ ẹ tí n bá láìkẹ́ ẹ ìgbítẹnumọ́gí ogun máa tọ́jú ẹ máa ṣe nǹkan tó dáa fún ẹ. Ìwọ gbàgbé ẹ ń pa ẹni tó ní àbí anybody èmi máa take care ẹ. Orí yóò tẹ̀ pé ni. Yes! Tẹ́bá ti ń yàwó orí yóò kí ń pé. Èmi ni yàwó. Tẹ́bá ti ń ṣe yàwó oṣù tẹ̀ ṣí káàkiri yẹn tẹ́bá ti rọ́wọ́ kékeré kan tẹ́lá mọ́tò pẹ̀lú ẹ̀kọ́ sẹ́yìn wọ́n máa ṣí káàkiri gbogbo àdúgbò nìyẹn. Okay, now. So okay. Now, do you know who you are talking to? Tani ẹ? Èmi Honorable Festus. Kò ní dá fún ẹ. Yes! Kò ní dá fún ẹ. Èmi Honorable. Honorable òṣèlú ni ẹ. Federal Government of Nigeria. Without portfolio. No, má gbọ́. Kò ní yẹ wọ náà. Èmi ni scam. Wọ́n bí ẹ̀ẹ̀méje ni mo ti contest fún House of Rep. Ẹ̀ẹ̀méje the 7 times àbúrò gómìnà wọn ni mo step down fún. Kí ló ṣe wọ́n bí ìgbà tí mo wá contest mo step fún ẹni yẹn. Wọ́n wá fún mi ní commissioner. Do you know who you are talking to? Wọ́n fún mi ní kò ṣe pé wọ́n commissioner. Èmi ni èmi wa. Okay. Let me tell you. The last time tí n bá tún rí ẹ pẹ̀lú ìyàwó mi
Honorable Federal Bello ní jẹun máa sọ wọ́n bí mo fẹ́ bùkàrí ìyàwó ẹ̀ tẹ́lẹ̀ ni bí mo èmi ni no àwa honorable àwa ní àwa influencer òun la ṣe ṣe gbogbo yẹn àwa influencer èmi ni don't worry I don't blame you màá jọ ẹ lójú èmi ni wọ́n bá jẹ́ kí n mú fóònù mi kí ló fẹ́ ṣe kó fún ẹ ṣé mo fẹ́ sọ̀rọ̀ honorable kì í jàǹta I will not disrespect my country honorable kì í ṣe bẹ́ẹ̀ sí ni honorable Federal Bello of Nigeria wàá dé mi ẹjọ́ ẹ̀kọ́ wo wọ́n tá a ní ká rep kárí àìní wo bó ṣe rí àwọn fake boy. fọgbọ́n ṣe ìwọ ọmọ mi ọgbọ́n náà fi ṣeré ọkọ gbogbo ìwọ̀sí kọ́ la ó kọ̀ gbogbo ìríra kọ́ la ó kọ̀. sori tababaru náà lọ wọ́n fún ara ẹ̀ máa sọ fún ẹ nǹkan téèyàn bá ní jẹyàn ní kí fi ń ronú wáyé tó fọlá tẹ̀sán ẹ náà èèyàn ń dá dúró wọ́n wá dúró ọba àwọn ọmọ dúró wọn lásọ̀rọ̀ yẹn gan wọn lásán ẹ̀ lónìí ó ti fún pé fine you're showing green light. Wàídì listen understand now attention mélòó ni mo fún un. kí ló dé bá sọ̀rọ̀ fún. gbogbo nǹkan tí mo ṣáà bá sọ ló ṣáà ń gbọ́ náà. mi ò gbọ́ gbogbo ẹ̀ mo dé báyìí lẹ́nu ẹ̀ ni and let me tell you tó yẹ pé òrùn kó bí a ti gbó ní mọ́tò wèrè kan lòfin fún látẹ̀sán àbí mo máa make it life o I'm still gonna make it in life I'm still gonna be rich I'm gonna be comfortable and that's the simple truth. So for me nu pé mi lè make it torí pé èèyàn kan gbé mọ́tò òṣì tí ò wọ 200,000 naira ó ń gbé kí ló dé òtò dé ṣe. fọdà lè bọ́dà lè bọ́ọ̀nù. iṣẹ́ ti wá ń bínú náà. mo bí o. ó yà mí pé kò sẹ́ni kankan tó lè yé mi àti ẹ̀ èpo rọ́lá lábàápọ̀ ẹ̀wé mi àti ẹ̀ náà. èpo rọ́kọ̀ èpo kórè. You know I love you now. I love you too baby. mi tẹ́ mọ̀ àmọ́ bóyá Olúmídé wà níbẹ̀ kó ṣí gate a máa ti lọ́ọ̀kì ilé ẹ̀ta ni. ojúlómọ tó yọnu ojúlómọ tó yọnu bí mo ṣe ń wù ẹ́ yìí o ti fẹ́ra kù. Mami yóò ti bá wa lóyún ṣe mí ní mọ́ ni. o tún tàn mí o ò lè tàn mí mo jẹ́ ń sọ fún ẹ ní tí ọmọdé máa rí tó bá gorí igi àgbàlagbà báyìí orí ìdùbúlẹ̀ báyìí ni ó ti rí èmi ò yan má tàn ó ṣáà ti sọ fún Wáídì. ó màmí èmi ò lóyún. kí lẹ wá ló ń ṣẹlẹ̀. ẹ má bínú ìyá wa ó ti pẹ́ tí mo ti sọ fún ọmọ yìí pé mo fẹ́ rí Wáídì tipẹ́tipẹ́ gbogbo ìgbà ni mo sọ fún kò dá mi lóhùn o ìgbà tí ò dá mi lóhùn ni mo ṣe ní kí n wá síbí kémi àti ẹjọ́ wá síbí ilé ni. ń gbọ́ ojú mi Wáídì ló fún ẹ lóyún. ó jẹ́ sọ̀rọ̀. pékélé arúgbó jẹ gbèsè ta ni ó wàá san báyìí ó gọ o tí ìbá ṣe pé o gọ ṣó yẹ kí Wáídì fún wọn lóyún ṣó yẹ kí wọ́n sùn sílẹ̀ báyìí kí Wáídì dẹ̀ sùn lé ẹ lórí débi pé ó ń fún ẹ lóyún lẹ́ni tí ò níṣẹ́ lọ́wọ́ tó o dẹ̀ mọ̀ àbí ẹni tí ò síṣẹ́ lọ́wọ́ ẹ̀ ṣó yẹ kó foyún lọ ìwọ kíwọ náà dẹ̀ gbà lọ́wọ́ ẹ̀. ó dáa n tí mo fẹ́ mú mo ti mú ṣé o ti rí lẹ̀ báyìí o ti rẹ́nu ọkọ́ àbí ìwọ fúnra rẹ ló la ojú ẹ̀ sílẹ̀ torí oko kúnlẹ̀ tó gún ẹ̀ pa sí mo ti mú tí mo fẹ́ mú ó yá lé ó yá lé. fọgbọ́n ṣe ìwọ ọmọ mi. bàbá ọmọ ṣe o. ẹ ra mà ẹ ò tó bá sọ pé bínú mi ṣe dùn tó lọ́wọ́ yìí mọ́ mi téèyàn bá gẹ sínú mi àwọn àní kò lè kọsẹ̀ pé kéèyàn bá tónú mi lọ́wọ́ yìí sòsí ló máa lọ. olóríire ní àwọn ìwélu mi ló ń wá báyìí tí o rí. bẹ́ẹ̀ni ó lè ń ṣe a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. bàbá àbúrò kí n dá máa rí ṣe ọmọ báyìí. ṣe rí ọ̀rọ̀ kó mọ yẹn èmi gbàgbọ́ pé gbogbo tó ń bọ́ ọmọdé láyé àtọ̀run ló máa ti mú wa ṣe rí ẹ jẹ́ ká ṣàfọwọ́ wa bọ́jú bí ó ti ṣe mọ̀ I'm working so hard láti jẹ́ pé kí àánú ṣẹlẹ̀ before gbà yẹn but for the meantime ẹ má jẹ́ ká ṣaláriwo mo tẹ̀ ní mẹ́sẹ̀gì kan pé kí n má ṣe nǹkan aláriwo lọ́wọ́ yìí. ètò ìyàmọ́ ohun tí ọmọ máa jẹ òun létí
wọn yìí ṣe náà ní lọ́rùn kò sí baby food òtún ẹ̀dẹ̀ ń sọ ti pé mo tó ní kinní ọmọ ògbé ráìsì wálé ṣùgbọ́n aláàánú lọ lọ́hùn gbogbo bí tá a bá máa rìn sí ní wọn kọ wa ní wọn kọ wa. ọ̀rọ̀ mi tẹ̀ fẹ́ mi fẹ́ rò ní bàbá ṣàmọ̀ pé àwọn kùnrin kan náà promise mi ní owó ọ̀kúnkúnlé ọ̀nà máa fún mi ní 50,000 mo ti bá mo kò blessing sọ̀rọ̀ àwọn ẹ̀nà máa fún mi 50,000 ọ̀rọ̀ ọjọ́ kan náà ni ọba máa jẹ́ kí àánú ṣẹlẹ̀. ẹ tiẹ̀ wo máa mi ẹ jẹ́ àṣe bàbá ṣe mọ̀ ẹ jẹ́ ọ̀rọ̀ àṣẹ ni bàbá ṣe mọ̀ nǹkan tá a bá rí ká fi ṣèkó mọ̀ ni. èmi náà àwọn aspect ló fẹ́ dá wà lálẹ́ ọ̀ṣà fẹ́ ṣe pàtí ẹ̀ dandan ṣá àti ìwà àyà àti aspect náà. tuntun òun lè rí báyìí láti bí ọjọ́ mẹ́ta tá à ń lé ẹ̀mú kiri ilé kábẹ́ ẹ ṣe láìsọ ọmọ kékeré. irun máa ń dùn irun lẹ́wà obìnrin. mami lọ́ọ̀ ti ṣe o ti ṣe àánú. kí ló lọ́ọ̀ ṣe. ẹ̀wọ̀ agent ló pè mí sí ó ní pé ọ̀rọ̀ visa tá à ń ṣe pé wọ́n ti pè mí pé visa ti ready wọ́n ti fún mi. ọkọ wọ́n ti fún mi. wọ́n ti bọ́ sí báyìí. Ọlọ́run ṣe láti yọ Ọlọ́run ṣe o. ẹ̀kọ́ náà bá wa lè ṣe délẹ̀ báyìí sìn kí gbogbo wa láwọn bàjẹ́ sásán báyìí okòwò tíkẹ́ẹ̀tì tó sọ fún mi pé tí a ò bá fi lè tẹ̀lé àwọn báàjì tó ń lọ ẹ̀ lọ ó lè di wàhálà wọ́n lè bẹ̀rẹ̀ sí kó ìwọlé bá sì pé kíní kan ṣe kíní kan. ìlú la wọ́n sọ̀rọ̀ nípa ìlú ní. 480,000 ló 480,000 naira. nígbà tí wọ́n ti rí. lọ́gbọ́. máàmì ẹ máa wà ní ayé mi ò ní bàjẹ́ lójú yín kẹ́ máa wò mí ràn. ayé ò tiẹ̀ ní bàjẹ́. àmọ́ ìwọ náà mọ owó bísà eléyìí tó gbà yìí gan ó mọ bí mo ṣe gbálégbá náà tí mo ká tó rí tí ìṣẹ̀lẹ̀ àkọ́kọ́ tí ìṣẹ̀lẹ̀ kejì. ọmọ tí wọ́n ti lọ bẹ̀yẹn ìyá ló máa ṣẹlẹ̀ gbogbo tó máa fẹ́ lọ la máa kẹ́ kí ni mo fẹ́ ṣe. grandma ẹ jẹ́ àfọkànpọ̀ sọ́dọ̀ Ọlọ́run Ọlọ́run á ṣe ìyanu Ọlọ́run máa ṣe é. Ọlọ́run á ṣe é àmọ́ kò yé mi. tó bá ní sùúrù tó bá fi lè ju táìmù tí wọ́n fún wa náà tí n bá ti tẹ̀lé wọn lọ fún kọ́nfẹ́ǹsì yẹn bí pé mo bá yára mi jẹ́ ni. a ní wàá lọ. owó ìpọ̀ 480,000. grandma Ọlọ́run á ṣe Ọlọ́run máa ṣe. kò mí àpàdánwò látẹ̀lé. mo dúpẹ́ lọ́wọ́ yín torí ṣe rí tí ó bá ṣọ láti àtọ̀là Ọlọ́run ni ayé mi bàbá àti polúkú mọ́ṣú wọ́n mi ò kẹ́ni bẹ́ẹ̀ ṣe sẹ́ńdọ̀ yẹn sí mi báyìí mo sá lọ sanwó yẹn ni so mo ti rí tíkẹ́ẹ̀tì yẹn book in fact ẹ̀wọ̀n bíi miracle ṣe lójú mi ni bí pé èmi náà máa tara lóyìnbó ẹ ṣe mọ́. ó ti já sọpẹ́ àti dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run tí mi bá ṣe ara mi ni mò ń ṣe tó bá dáa fún yín á dáa fún mi náà ọmọ mi náà aláyọ̀ wo náà aláyọ̀ mi náà aláyọ̀ tí mi bá ṣe àwọn oníjọ láyọ̀ ni kí ló wà ń bẹ ayé mọ́ ìpọlọ́kọ̀ ìgbà mélòó ṣe ọkọ mi. lágbára lọ́wọ́ lọ́mà títí Saturday màmá travel. Sátidé lè ta mọ́ mi. ó ní kíákíá ni mo mọ̀ pé conference la fẹ́ bá wọlé so tí n bá ti lọ ní alẹ́ Saturday yẹn àdébẹ̀ ní àárọ̀ Sunday so àdébẹ̀ pípẹ́ alẹ́ bẹ̀rẹ̀ conference láti bẹ̀. ó dáa tó bá ṣáà débẹ̀ rántí ọmọ ẹni tó ń ṣe má gbàgbé wa o ó ti yé má gbàgbé o má gbàgbé ilé o. ẹ wo ẹni ọmọ kan bí lèrè tí wọ́n kọ́ lèrè tó dẹ́gbẹ̀ kọ́ ni mi ò lè ever gbàgbé lóore wọ́n mi orí lẹ́sẹ̀ mi wọ́n mi mọ mọ nǹkan tẹ́ táwọn òbí mi gan owó tí wọ́n rí rèé ó lẹ́ ta nǹkan nítorí ti tèmi mi ò lè ever ọkọ mi ever gbàgbé yín bí mo ṣe wà yín tí n bá débẹ̀ yẹn tí wọ́n á fi ṣe bí oṣù mélòó kan bí wọ́n á ṣe sẹ́ndì owó táwọn náà máa bọ̀ pẹ̀lú àwọn ọmọ yẹn ló wà lọ́kàn mi. lóhùn ṣeun tó bá lọ bímọ sọ yẹn sìn báyìí sìn ọmọ yẹn sìn odi season yẹn irú yẹn sìn a lè fi tó fi wá òfẹ́ yẹn gan náà tó bá bímọ sìn a máa ní ìdènà ní nǹkan kan báyẹn so a lè fi yẹn wọ́n òfẹ́ yẹn náà yálẹ̀ ẹ̀wọ̀n orí síbẹ̀ yẹn. èmi náà lọ ìlú òyìnbó. agbára lọ́wọ́ lọ́mọ mi ẹ̀yin náà ti ṣe fún mi lọ́dún kí mi náà ṣe fún yín. ọmọ sọ pé ọmọ ọkùnrin ó máa ń gbọ́ ti òbí ẹ̀ ẹni tó dẹ̀ bí yàn wọ́n ní òtò ni òbí ni kò tó ẹni tó wo ni ọmọ ẹni tó dún tí nígbà ṣùgbọ́n gbọ́ngàn bí ẹ̀ ẹ̀yin tẹ́ ẹ ta nǹkan mi nítorí mi ó yẹ kó ló bí mi mo ṣe wà lẹ́yìn òun ẹ̀yin ló kàn ní ayé mi. ìyẹn já sí pé oore kì í gbé a máa ṣe lọ náà ni.
ẹ wò màmí ẹ ṣe gan ni ẹ kú àdúró tí wà gbogbo. kí la fẹ́ ṣe ẹ ṣe gan ni màmí. wo bá ṣàlejò tẹ́bí bá ń pa yín lọ sí kitchen kẹ́ lọ sóúnjẹ o. mo tẹ̀ máa jẹ́ yín kódà náà mi lù díẹ̀ sàní tí màá gbé dání lọ sí London. ọ̀pọ̀ ló máa wọ̀ ọmọ ẹ̀ lọ slow. ṣé wọn kì í tó ń jẹ irú ìlú ìlọrin. wọ́n ló wọ́n. Abdulwaheed wọ́n ti bá ẹ sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ lálẹ́ àná. àgùndé ìbọn sọ̀rọ̀ mọ́ nìyẹn. irú wọn ẹ jẹ́ tún pọ̀ ẹ kọ́kọ́ làárọ̀ fàdítì torí Ọlọ́run ṣàánú wa o mọ bó ṣe fi lé sí o ṣó ti yé ẹ nísìn lílọ ló ń lọ ìbáyìí o má joyè adé kò dé èrè o bó o bá ti dọ̀hùn rántí pé o fìyàwó lẹ̀ ó dẹ̀ fà wọn mọ́ lẹ́nu lé torí kejì náà ojú wa ní òní ò ṣe. ó dáa rárá kí ni báwo ni báyìí náà ó fìyàwó sílẹ̀ ó fọwọ́ sílẹ̀ tó kò fòbí sílẹ̀. wọ́n ti ń rọ́. ó fẹ́ jẹjẹrẹ tó dákọ̀ yàwó. aṣáǹtò náà ni. náà sẹ́kọ́ndì tiwa ọmọ táwọn lọ nọ́ọ̀sì skul sẹ́kọ́ndì tiwa àbí no problem. ó dà mo ti gbọ́ ti yín. ó bàjẹ́ pé kan yẹn ìyẹn ló last. èmi gbà tó bá sọ̀rọ̀ tán ló ṣe nǹkan gbogbo yẹn ìbílẹ̀ lẹ́yọ̀ sọmọ ju tẹ́ gẹ́ra ilé ti jẹ. àìdù agbàgbé mi o ìyá ni wúrà bàbá ni díngí o o gbọ́dọ̀ mi ìyá ni wúrà bàbá ni díngí ọkùnrin gẹ́gẹ́ wọn náà má gbàgbé mi o gbọ́ ojú ò ní tiẹ̀ ṣé ní kò tó 1 2 3 kí ni ni àwọn sọ tiẹ̀ tó bá tó sọ tẹ́ mi ò sọ̀rọ̀ ọlọ́ aṣọ ẹ̀ lọ wàá padà dé láyọ̀ wàá kẹ́rù wàá kẹ́rù. àmín. ọ̀rọ̀ mi jù bẹ́ẹ̀ lọ. àmín. màmá tẹ̀sí ẹni tó bá dẹ̀ kù. káyọ̀ kọ́ mi. wọ́n fi mí sílẹ̀ o iná sí gbogbo nǹkan tó bá mi sọ o. ṣọ̀rọ̀ ẹ̀ gbàgbà lọ́wọ́ lọ́wọ́ mi ní gbàgbé tí má ti débẹ̀ yẹn tí ní ti má ti yọ wọ́n máa sẹ́ndẹ̀ sílẹ̀. kó wá lọ ni. ọ̀rẹ́dì sá ó kò kàn owó yẹn wà mí ẹ̀yìn owó tó mo lọ pé ó tó pé kò tó jọ́sí mo lè 1000 bẹ́ẹ̀. kí ni tiẹ̀. ó dá. kò tó nǹkan kan náà máa ṣe sí dọ́là sí owó tuntun. very good mo fẹ́ ṣe nǹkan kan tó lápẹ̀rẹ̀ ṣe pé ṣòro ìran mo lówó ṣe pé kò ṣe é fàtú àbí 1000 tó ní béèrè yẹn tó rí fún mi èmi á fún ẹ wà kàn àti pé nígbà tí mo béèrè tó rí fún mi òun lè mímú 1000 tó kù lọ́wọ́ mi láyé àti lọ́run àti ilé àtòkò tí mo fi lé lọ́wọ́ gẹ́gẹ́ bí pásọ̀ tí mo ní fọ́mọ mi. àmì àlewà pé tó kù lọ bàbá rẹ̀ ó lè gbélé lọ́wọ́ mo kẹ́rìn pẹ̀lẹ́ ojú òní fẹ́ wa débẹ̀ lọ́wọ́. ẹ kú ìnáwó wàá jèrè ẹ̀ lágbára Ọlọ́run ẹ ṣeun ọkọ mi wàá gúnlẹ̀ ayọ̀ lágbára Ọlọ́run ojú rẹ̀ ló máa dánwò mi ò ní lè sìn màmá ké ni. tó bá ti ń dán já gbóhùn ẹ o. láti ìgbà tó ti lọ mo ṣe ń fojú mi méjèèjì kan ní báyìí láti ìgbà tí Wáídì ti lọ ẹ̀ẹ̀kan péré ló pè mí tó bá wọn ọmọ sọ̀rọ̀ gbogbo ìgbà tí bá pe fóònù Wáídì máa ma fún mi ní excuses ni ó lè sọ fún mi pé wọ́n fẹ́ wọ underground fóònù máa tó kú màá dẹ̀ tún wò ó pé ebi bàbá ọmọ mi náà ni ibi tó fi mí sí náà ni mo wà nǹkan tá a dẹ̀ máa jẹ náà ló bá lọ. Abdulwaheed mo ní kó o fọkàn ẹ balẹ̀ ó sì ní tí ó ṣẹlẹ̀ wò mí mùsùlùmí ni ẹ́ alukurani gan fìdí ẹ̀ múlẹ̀ ó ní mẹ́ni ńlọkùnrin mùsùlùmí lè fẹ́ iye kí iye ó lè fẹ́ bó o bá ti lè ṣe déédéé ńlá alukurani kan sọ mo sì mọ̀ pé o lè ṣe déédéé bó bá ṣe wù ẹ́ ni kó o ṣe iye tó bá wù ẹ́ ni o fẹ́ wàhálà kankan ò lè ṣẹlẹ̀ ṣó ti yí ẹ. ẹ hold on ẹ jọ̀ọ́ ẹ bá mi hold on. ọkọ mi ẹ káàbọ̀ ẹ kú àtàárọ̀ o ọkọ mi bó ní iléèwé àdúpẹ́ ẹ káre o ó yá ẹ lọ bọ́ra lẹ̀ kó bá fún ọ lómi tútù mu lẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ mọ́ o káre hello. ọ̀gá ọlọ́pàá àṣẹ gbogbo bí Wáídì ò ṣe kí n pè mí
ó máa ń pe mọ́mì ẹ̀, ó ń bá mọ́mì ẹ̀ sọ̀rọ̀, ó ń bá dádì ẹ̀ sọ̀rọ̀. Èmi á dẹ̀ tún wọlé gẹ́gẹ́ bí ìyá ọmọ, máa tún lọ bí mọ́mì mi máa gbúrò Wáídì. Mọ́mì á tún sọ fún mi pé kò pè mí o, kò pè mí o, àṣọ ń pè wọ́n jọ ń sọ̀rọ̀, kò dẹ̀ pè mí, kò bọ́wọ́ mọ́ sọ̀rọ̀. Àṣé Wáídì ti fẹ́ ìyàwó, ó sì bímọ. Wáídì tún wálé sí iṣẹ́ kan, sí iṣẹ́ méjì. Bísọ́lá, ṣé nǹkan tó ń sọ fún mi ń sìn ni wípé Wáídì ọkọ ẹ̀ ó ti níyàwó mi, ó bímọ, ó tún wá kó wọn wá sílé? Ṣé màá máa parọ́ fún yín ni? Ṣé wo fojú ẹ̀ rí Wáídì ni? Bọ̀ ó dá ipò òtẹ́ẹ̀ ni wọ́n dé sí. Àǹtí mi tó tiẹ̀ tún wá dùn mí jù. Iye ọkọ mi, ọmọ ìyàwó Wáídì àtọmọ ẹ̀ wá sínú ilé yìí. Wọ́n tún wá pè mí kí wá máa wá kúnlẹ̀ kí. Àǹtí mi, mo ṣe bẹ́ẹ̀ ni pé mi mọ̀ ni o. Ìwọ náà ó wá kúnlẹ̀ kí. Ó dáa náà, ó dáa bó ṣe ṣe sùúrù. Ẹ̀yin onísùúrù lọ́lọ́run máa ń wà. Wáídì, wọ́n máa ń sọ wá ní ọkọ burúkú ṣe é fẹ́, àna burúkú ni ò ṣe é ní. Ṣùgbọ́n àwọn ilé ọkọ ò dá, àna ò sunwọ̀n. Báwo ni ìwọ ṣe wá mọ̀? Báwo ló ṣe mọ̀ pé ìyàwó ẹ̀ ni? Ṣé báwo ló ṣe wà sure pé ìyàwó ẹ̀ ni? How true is this? Àǹtí mi, ṣé borí fóònù tó fi ránṣẹ́ sí mi, ṣé borí ẹ̀ ni mo ti rí gbogbo ẹ̀, gbogbo conversation bóun àti mọ́mì ẹ̀ wọ́n ṣe máa ń sọ̀rọ̀ láti bí sọ̀hún, àti dájì àti ọlá wọ́n ṣe máa ń bára wọn sọ̀rọ̀, gbogbo ẹ̀ ni mo rí lórí fóònù. Mo tún wò dáadáa. Àǹtí mi, Wáídì ń gbọ́mọjó ní gádì. Àwọn ọmọ yẹn jọ gan àǹtí mi, wọ́n jọ Wáídì gan. Ìgbà tọ́lọ́ máa bá mi mọ àǹtí mi, mi ò jẹ́ kó delete ẹ̀. Èmi rò pé ó fi fóònù ránṣẹ́ sí mi ni. Ọkùnrin ò máa lọ́rùn. Ẹ̀wọ̀ àǹtí mi. Ọkùnrin ò máa lọ́rùn. Wáídì ṣe lè fún ẹ tán. Wo Ọlọ́run, wo ṣíṣe kù o. Sórí ṣíṣe kù. Kí ni mo sọ? Ṣíṣe kù. Sórí lóòótọ́ náà máa ń sọ pé èèyàn ní sùúrù lọ́lọ́run wà. Bẹ́ẹ̀ lórí o. Màá wá fẹ́ kó dẹjú ẹ. Tó bá dẹjú lẹ̀ dáadáa, wàá rí mú o. Ṣùgbọ́n jẹ́ ká fara balẹ̀ fún. Má gbámú bí. Mo fẹ́ ká gbámú bí dáadáa ni. Wà wá lọ kún fún àdúrà. Torí pé mo mọ̀ pé Ọlọ́run máa ń gbọ́ àdúrà. Gbogbo ohun tó fẹ́ wàá bẹ̀rẹ̀ sí ń kọ̀. Ohun tó fẹ́ wàá máa sọ fọ́lọ́run kó bẹ̀rẹ̀ ṣe. Ó dẹ̀ dá mi lójú pé Ọlọ́run á ṣe. Ojú ní láti ti Wáídì. Ojú ní láti tì. Níwọ tó bá ọmọ ìbẹ̀rẹ̀ nígbà tó tẹjọ́ ń jìyà, tẹjọ́ ń ṣe gbogbo ẹ̀, tẹjọ́ ń káàkiri. Mo dẹ̀ mọ̀ bó ṣe dúró tọkọ ẹ̀ wípé ayé ọkọ ẹ ní láti dà ní. Ayé ọ̀hún wá da tán, wá lòun fẹ́ fi ojú ẹ̀ rí màbò. Ọlọ́run á gbárí ẹ̀ lé ẹ lọ́wọ́. Kò mọ̀ fún mi. Gbogbo tó ń jà mí ní kọ̀kọ̀, àtẹ̀yìn tó ń jà mí lábẹ́lé, Èdùmàrè gbé mi lékè gbogbo wọn, kó tó ní pé máa bà mí láyé jẹ́. Olúwa o, Olúwa bá mi gbógun tì wọ́n, Olúwa ìdílé wa nínú Olúwa bá mi gbógun tì wọ́n, Olúwa wọ́n ṣe mí níbi, Olúwa gbógun tì wọ́n, Olúwa gbèjà mi jà. Ẹ̀mí mo dìde ní ọlọ́run rẹ̀ gbèjà mi jà. Olúwa gbèjà mi jà. Má dá mi dá ṣòro mi. Má dá mi dá ṣòro mi o. Ọ̀rọ̀ yìí kọjá òye mi. Ìṣẹ̀lẹ̀ yìí kọjá agbára mi. Kábíyèsí má dá mi dá ṣòro mi o. Bá mi ọ̀run má dá mi dá ṣòro mi. Bàbá má dá mi dá ṣòro mi. Èdùmàrè má dá mi dá ṣòro mi. Ẹrù yìí wúwo mélèé nǹkan gbé. Ẹrù yìí tóbi mọ́ bí má gbé. Ọ̀rọ̀ yìí ti kọ́ òkè òkun lẹ̀.
aláwọ̀ ọlọ́run ọba ṣàánú fún mi ìdílé àwọn wáìdì fìyà jẹ mí ìyà tí wọ́n fi jẹ mí pọ̀ lọ́pọ̀lọpọ̀ aláwọ̀ jẹ́wọ́ títóbi rẹ̀ aláwọ̀ jẹ́wọ́ títóbi rẹ̀ ìyà tí ìdílé wáìdì fi jẹ mí ti pọ̀ jù aláwọ̀ jẹ́wọ́ títóbi rẹ̀ aláwọ̀ jẹ́wọ́ títóbi rẹ̀ bá mi fìyà tó tọ́ tó yẹ àti tó bá mi fi jẹ wọ́n ìdílé wáìdì fìyà jẹ mí aláwọ̀ fìyà jẹ wọ́n aláwọ̀ fìyà jẹ wọ́n aláwọ̀ fìyà jẹ wọ́n aláwọ̀ jẹ́wọ́ títóbi rẹ̀ ìdílé wáìdì fìyà jẹ mí. ó tọ́jú sún mi kò yé mi mọ́. Salama alaikum àfà. Mo ti ń gbúrò yín lẹ́ẹ̀kan ní tẹ́ ń ṣàdúrà kankan kan kódà ẹ̀ mọ̀ pé nìkan kan bẹ mọ́sálásí náà pẹ̀lú àwọn ọ̀rẹ́ tí ń gbóhùn òkè àpẹẹrẹ àwọn tí ń tẹnu yín jáde yẹn ó lágbára pọ̀ sí kò sí. Àfà ìyà jẹ mí gan. Allah Akbar. Ìyà jẹ mí, ìyà jẹ àwọn ọmọ mi. Wọ́n fi ìyà jẹ mí àfà. Wọ́n fi ìyà jẹ mí débi pé ìyá mi tó ń gbé lọ́dọ̀ mi ìyá mi sọfà ìyá mi sáré làkàlàkà fà wàhálà yẹn ti pọ̀ jù. Ẹni sùúrù ṣe màmá wa tí wọ́n bí yín ṣe ilé ọ̀dọ̀ yín ni wọ́n ń gbé nílé ọkọ yín. Bẹ́ẹ̀ ni àfà. Àwọn ẹbí ọkọ yín náà sì jọ ń gbé náà ni àbí. Bẹ́ẹ̀ ni àfà. Ó kù káàtó torí nílẹ̀ Yorùbá gbogbo wa náà la mọ̀ wípé kò dáa kí òbí ọmọ kó máa gbélé ọkọ ọmọ kó máa gbélé àna rẹ̀. Àpọ́nlé tó tọ́ àti tó yẹ kọ́ ni wọ́n mọ̀ fún wọn. Ẹni ọ̀wọ̀ ẹni àpọ́nlé sì làwọn tí wọ́n bá bí àwọn ìyàwó wa. Ìbá rọ̀ yín kẹ́ ẹ lọ gba ilé fún màmá wa kẹ́ ẹ ṣe ibi tó dáa fún wọn kẹ́ ẹ máa lọ tọ́jú wọn bẹ̀ lóòrèkóòrè. So ti yé yín. Wàárè tó wá ṣẹlẹ̀ ní pé ẹbí ọkọ yín ẹ pè wọ́n ẹ fẹ̀hónú hàn sí wọn nípa kẹ́ ẹ sọ ẹ̀dùn ọkàn yín tí wọ́n ń ṣe fún yín tí ò tẹ́ yín lọ́rùn ju èyí tẹ́ ẹ̀ ń sọ fọ́lọ́run pé ẹ fẹ́ fìyà jẹ wọ́n lọ ẹ̀dá kankan ò lágbára láti fìyà jẹ ẹ̀dẹ́gbẹ́ ilà bí idhnillahi àyàfi pẹ̀lú ìyọ̀dá Ọlọ́run. Àfà ẹ mọ bó ṣe ń rí àfà wọ́n fìyà jẹ mí wọ́n fìyà jẹ wọn mọ́ mi àfà mo fẹ́ kọ́lọ̀ bá mi fìyà jẹ wọ́n mo fẹ́ kọ́lọ̀ bá mi fi wọ́n lákàlàkà ìyà tí wọ́n fi jẹ mí tí wọ́n fi jẹ wọ́n mọ́ mi kọ́lọ̀ bá mi fi ìlọ́po kọ́lọ̀ bá mi fi jẹ wọ́n. Ẹ má ṣe bẹ́ẹ̀ ṣe rí ọ̀pọ̀lọpọ̀ ni ó máa ṣe nǹkan gbà míì tí wọn ò ní mọ̀ yìí pé ìyà tó tó kaba ira ẹ̀ṣẹ̀ ni làwọn ń ṣe ẹ̀ṣẹ̀ tó tó lágbára ni ẹni ká máa fi ìyà jẹ̀dẹ́ ẹgbẹ́ wa tó dé pa alágbára lórí tó dé pọ́ jẹ́ bí ìyàwó ẹbí ìyàwó ẹ̀gbọ́n yàn àbí ìyàwó àbúrò yẹn kẹ́ máa lọ́wọ́ agbára lórí ṣùgbọ́n nígbà míì wọ́n lè mọ̀ bọ́ Ọlọ́run sọ́nà Al-Qur'ani fún Ànábì Muhammad sallallahu alaihi wasallam ó ní ma yaf'alu Allahu bi azabikum in shakartum wa amantum wa kana Allahu zakiran alima ó ní ma yaf'alu Allahu bi azabikum ẹ tún gbọ́ lọ́wọ́ bá mi fún ara ẹ̀ ní sọ fún Ànábì kí n jẹ yín yà ó ní kí n mo fẹ́ fi ṣe kí n fìyà jẹ yín kí ló ń fẹ́ fi ṣe ń gbọ́ Ọlọ́run tó ṣẹ̀dá wa ń sọ báyìí ó ní in shakartum wa amantum wa kana Allahu zakiran tá a bá ti mọ̀ pé wọn Ọlọ́run lọ́lọ́run tá a sì ń fọpẹ́ fún wọn Ọlọ́run tá a sì ń wá foríjì wọn ju wọn Ọlọ́run Ọlọ́run ló ń foríjì wá àforíjì nǹkan rẹ̀ tawbatan nasuha ni téèyàn wá foríjì tí ó sì padà débi ẹ̀ṣẹ̀ yẹn mọ́ Ọlọ́run ló ń foríjì yẹn Ọlọ́run bá mi foríjì yẹn náà torí bẹ́ẹ̀ gan ti dẹ́ṣẹ̀ látàrí gbogbo bẹ́ẹ̀ ìgbẹ́ ti sọ yìí ṣùgbọ́n àmọ́ ó dùn yín dọ́kàn ni ẹ wá dákun torí Ọlọ́run tó ti yé yín ẹ fi gbogbo ẹ fi lé Ọlọ́run lọ́wọ́ ó tu Ọlọ́run ó lágbára ju tèèyàn lọ Ọlọ́run bá mi ṣàánú yín ẹ ní dààmú tí ètò ńlẹ̀ wọlá tó bá rẹ̀ kọ̀ọ̀kan wọlá oṣù bíi láàyè mi náà ṣe ìgbà náà jẹ́ bismillahir rahmanir rahim aláwọ̀ àǹtí amartana bid-du'a'i wa atana bil-ijabati fad'unaka kama amartana. nǹkan tí àfà ní kì í ṣe lọ́jọ́ kìíní àná ìmọ̀ràn tí wọ́n gbà mí tí mo pe mọ́mì tí mo pe dádì fún pé kí n lè ṣàlàyé fún wọn. ìjà ni wọ́n gbé kò mí lójú ṣe ni lámú mi. pẹ̀lẹ́ mara ro kàn mọ̀ jọ torí Ọlọ́run rántí condition tó wà. ṣé ló ná mi bẹ́ẹ̀ nínú bàrà ọ̀nà mi títí tó fọ́ọ̀gì mọ́ mi lórí. Officer DPO ṣe rí I regret that shit. No ojú gbà mí tí fún family wa wáyé kojú síwájú lórúkọ mi àtorúkọ àwọn mẹ́rin tá a jẹ̀bi mo sọrí irú àìsàn bẹ́ẹ̀ ò ní sọmọ lọ́wọ́ náà
ẹjọ́ tó lọ́nà ẹ dáríjì wọn. Kan dáríjì yín. Òkété gbàgbé ìbòsí. Ó wá délé alátẹ ó káwọ́ lórí. Ṣé ẹ̀yin ìrú nǹkan tẹ́ ẹ̀ ṣe tẹ́lẹ̀ kẹ́ tó máa ṣe? Ẹ wo ṣe rí ẹjọ́ tó wà lẹ́yìn. State case ni against the accused. Kò sí nǹkan táwa lè ṣe unless tí àwọn tó wà lẹ́yìn tó máa sọ pé àwọn dáríjì. But without that, ẹ máa fojú balẹ̀ ẹjọ́ mi. ẹjọ́ especially law. ọ̀gá ẹjọ́ ẹ jẹ́ kó mọ̀ ń bẹ̀ yẹn. ó lè bẹ̀bẹ̀ ń sìn ìjọ́ tí mo wá sílé yín ṣe bó fọwọ́ gbá mi láyà òun fọwọ́ gbá mi láyà ó bímọ ọ̀ràn ó wá ń bẹ̀bẹ̀ ń sìn. Your son is a monster and I will deal with him in a monstrous way. wo ọ̀gá police tẹ́ ẹ̀ bá lè ṣe ń bí èmi á pé okay you know what I can do you know me. bẹ́ẹ̀ni Abuja la máa lọ Abuja la ń lọ sì mọ máa búrò mi oríṣiríṣi àbùkù ni ó kàn ní o. kí lè fẹ́ gain kí lè fẹ́ ní ìwọ̀n fún ọ̀lẹ́ náà ṣé tó máa bí ọ̀bí mi lẹ́wọ̀ ṣé ní máa ń máa dùn mí ṣé ní máa dùn mí. Wahid, sit down please. tọ́mọ bá ti kú kọ́. Mọ́mí ẹ jọ̀ọ́ ẹ má bínú. a máa ṣe wọn. Wahid wọ́n máa ṣe ìlú wa. We get a good lawyer. Yes. bẹ́ẹ̀ni wo. Bí sí. Tọ́wọ́ ń gbé ọmọ pàpọ̀. Wọ́n jẹ́ ìgbà wà kẹ́tì lọ́yà. Bàbá ẹ̀ lọ òun kẹ́tì lọ́yà. A lawyer, then go. Let's go there. Let's go there. Lawyer yẹn gbọ̀ngàn bẹ́ẹ̀. Let's go there. Ó gbọ́gbọ́n, ó gbòye, ó gbọ́gbọ́n o, ọ̀rọ̀ ìgbéyàwó gbòye. Mélòó la fẹ́ wí, mélòó la fẹ́ sọ o. Ọ̀pọ̀ òjò ló ti rọ̀ tilẹ̀ ti fi mú. Àfi ká fi sẹ́nu dákẹ́. Mélòó mélòó la fẹ́ wí. Ó gbọ́gbọ́n ọ̀rọ̀ ìgbéyàwó gbòye. Ìgbéyàwó ojú mi ò tẹ̀yìn. Ojú mi kò tẹ̀yìn ọmọ mi ọmọ. Ìgbéyàwó ojú mi ò tẹ̀yìn ọmọ mi ọmọ. Fọgbọ́n ṣe ìwọ ọmọ mi. Ọgbọ́n náà fi ṣeré ọkọ. Gbogbo ìwọ̀sí kọ́ la ó kọ̀. Gbogbo ìríra kọ́ la ó kọ̀. Torí nílé ọkọ oríṣiríṣi àbùkù ni ó kọ́ ni o. Àmọ́ ní sùúrù ni ó jogún ayé. Sùúrù tó lọ́jọ́ ó lè sòkúta jìnnà. Kábíyèsí kì í sí lẹ́yìn alábòsí. Ṣe èyí tó lè ṣe. Ṣe ìwọ̀n tó lè ṣe. Àní kò sápá rẹ ọmọ mi.